ni òjì ọsọ tẹ́lẹ̀ kí n tó kìbọ̀ ó lè rí 5,000 ẹgbẹ̀rún kan àbọ̀ lórí inú ẹgbẹ̀rún kan àbọ̀ yín sì yọ àpò kan. 5,000 lówó tí mo ní ìdí màmá. àwọn tí mo nínú wọn bá mọ̀ pé kò tẹ́ Ọlọ́run iṣẹ́ tẹ́ ìbá ti ṣe ń bẹ ọ̀tán náà. kò sọ ẹ withdraw 1,500 náà 200 ẹ yọ lórí owó yìí náà. ẹ mo ti mọ ohun tí wọn kò fún. mo dẹ̀ nídìí owó. tí ò fẹ́ ni ó dàbọ̀. ẹ má bínú mo wẹ ṣé mo jẹ́ bíi báǹkì ni kí ni òjò lọ báǹkì yíyókò tí mo jókòó n ò pé ìṣẹ́rú ayé nǹkan kan gbọ́dọ̀ bọ́ sẹ́mi náà lápò. owó yẹn dùn mí ọlágbé jẹ́ gbàlagbà ni o. tòbí ìbájọ́ gbàlagbà ọba gbájú mi ọba gbáyìn lójú èmi ò ráyè bá ń ṣe pọ́n márùn méjì o mi ò ráyè gba ẹ̀dì ẹ̀sìn. a ní kí 5,000 fún 1,500 fún yọ 200 lórí ẹ̀. ẹjọ́ lọ́gbọ̀ ẹjọ́ òwúrọ̀ wá ti rí. owó ìdún mi owó ìdún mi. ó ṣe wá sọ̀rọ̀ kó tó di wípé mo kówó fún ọ. kò dá o. bí ọ̀bàdàn ọ̀dàánù ó tó ṣorí bí àpè àmàlà látàmà nákàtàmà ó ti rẹ́ǹtì ẹ̀ máa ṣe wà lónìí. I'm going out. Money, I'm going out. Mo ń jáde. Ẹ ń fún wa lówó oúnjẹ. Owó èwo tún. Ṣé mo ti gbowó lọ́wọ́ yín lónìí ni? Mélòó ló mọ fẹ́ máa gbowó lọ́wọ́ mi? Mi ì fún ọ ní 200 naira ní jẹta ni. Orí mi o. Kéèyàn sì wo èèyàn sunsun kó sì fi rọ́pà tèèyàn jẹ. Ọ̀fẹ́ mi tó ọdẹ lẹ́ra o. Àpò kan lọ fún mi. Àpò kan. Kò yẹ kéèyàn ò fẹ́ irú èèyàn báyìí. Bíi ti bò. Mo ní mo fún ọ ní 200 naira ní jẹta ọdẹ ní àpò kan. Ọ̀fẹ́ mi 200 naira máa ń kúrọ́ mọ́ mi àpò kan lọ fún mi. Kí ni ìyàtọ̀ àpò kan àti 200 naira? Àyín tó sọnù ọ̀sìn wá dá yàjà mi bí ẹni pé Ọlọ́run fún mi lówó gíga kan. Ìyín wá dákun ṣe àpò kan ńlá máa fi jẹun láti ìjẹta títí dùn ní ìmọ̀ àtàwọn ọmọ rẹ̀. Kí ni? 200 naira láti ìjẹta. Ìyẹn ni ò fún yàn 10 kobo. Jésù. Láti ilẹ̀ náà mo ti mọ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ sweaty hàn yọ ni ọ́. Sọ bẹ́ẹ̀ mọ́. Look at me. Kí ni? I'm very much okay. Àmì kò sí wàhálà nù ẹ̀. Ìjọ́ tí n bá ti tún sọ̀rọ̀ tó bá ṣe àmì á lè gan o. Kí ló ṣe? Kí lèmi máa ṣe? Má ṣàmì lọ́dọ̀ mi. Obìnrin bẹ̀rù Ọlọ́run. Bẹ̀rù Ọlọ́run. Ṣé o mọ̀ wípé orí màálù ó tọ́mọdé mu gàrí tí o bá sí nǹkan mi bẹ̀? Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Èmi kémi ọmọ àpapọ̀ kan àtàwọn ọmọ mi jẹun láti jẹun. Àpò kan òun sọ wọ́n tó kéré náà. Kí ló dé? Kúkúrú ọjà rẹ̀ mi ò ní jáde ń bí. Ibi tí heart mi wà ní. Kí ni wọ́n ń pè báwọn? Heart. Kí ló ń jẹ́ heart? Ọkàn mi. Èmi ò mọ̀ túmọ̀ ọkàn rẹ kò sí tọ́kàn mi pẹ̀lú ọkàn rẹ owó oúnjẹ mi lèmi ń béèrè. Leave me and let me go. Kí ló ṣẹlẹ̀? Sọ màá dì pẹ̀lú ẹ o. Dákun. Sẹ́ẹ̀rí tí n ò fẹ́ jù láyé mi ní kí n má retí èèyàn rẹ kẹ́ni bí wọlé. Dákun. Faṣọ mi lẹ̀. Èmi ò dákun. Dákun yáfi ẹ̀ fún mi. Faṣọ mi lẹ̀. Ta ni kí n yáfi rẹ̀ fún? Yáfi ẹ̀ fún mi. Irú kankan. Faṣọ mi lẹ̀. Dákun jọ. Wo tí tèmi wò. Faṣọ mi lẹ̀. Bí n bá wo ti gbogbo èèyàn ilé wo ti ń bọ̀ mo ń wo ti tọ́lọ́hún. Ó dà wo tọ́lọ́hún mọ́ mi lára. Ẹ ṣe rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ inú mi dùn pé ẹ wà ní time tó ṣẹlẹ̀ ṣe ti understand mi ṣe rí wúmà yìí ní ìmọ̀ tí mo tún lè ṣe fún tó lè tẹ́ lọ́rùn ṣe rí nígbà tí ọ̀rọ̀ yìí fẹ́ ṣẹlẹ̀ ẹ̀yin ẹ dúró báyìí bí mo ṣe dúró ṣe rí mò ń kọrin mi bọ̀ jẹ́jẹ́ ni o pé ìràwọ̀ ló lójú ọ̀run o. Ipò ìlú mi lọ́pọ̀lọpọ̀. Ẹgbà mi ṣe rí iṣẹ́ dálẹ̀. Ẹ ní lọ wọ́n gbówó oúnjẹ mi lọ́wọ́ yín. Mo lẹ́ fún mi lówó oúnjẹ. Yáfi ẹ̀ fún mi, mo ní màá fún ẹ, mo wọ̀ rí. Ẹ rí àwọn rúkìrú ọbẹ̀ wọ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ sweaty ń gbòòsì pé bó ti ń ṣe fún ìyàwó rẹ̀ ńlé náà nù wọ́n ìrówó oúnjẹ fún ìyàwó wọn àwọn ọ̀ka èèyàn. Ọlọ́run gbà wá. Ẹ jẹ́ ìsinmi bàbá kọ́lé nílẹ̀ rò.
ò fẹ́. Baba, you are old enough to go and rest. It's time for your retirement. Ẹ fi àwa ọ̀dọ́ sílẹ̀ ká ṣe àwa ọ̀dọ́ ló kàn báyìí. Ọ̀dọ́ làwọn èèyàn ń fẹ́ náà, ebi ń paráàlú. Gbọ́, ìwọ ò lè ṣe ìjọba ìlú yìí. Ó tó bẹ́ẹ̀. Ọmọdé ni ẹ́ ò láyà kẹbọ̀jẹ̀. Àgbàlagbà ò dẹ̀ lè fèrègì jòbè. Ṣé kìí ṣe wọ́n lọ sọ pé ó lo aago kan fún 17 years? Irú ẹ̀ ti pọ̀ jù. Ó lè ṣe nǹkan kan tó bá wá rò pé ó dáńtọ́ láti ṣe ìjọba àwa ara wa orílẹ̀-èdè tá a wà yìí. Arákùnrin, jẹ́ ká pàdé ní field. 100. Ẹ jẹ́ ká lọ. 100. Youth ló lè deliver orílẹ̀-èdè yìí. Ajẹ́ kásẹ̀rẹ́ eré lóṣù pàṣẹ lọ́rùn lọ́rùn ẹ̀jẹ̀ kásẹ̀rẹ́ eré lóṣù pàṣẹ lọ́rùn. O ní problem kan ni o orí ò fìgbà kan pé rí ṣé ṣé n ta wá sọ bí ni mo pè yín pé kẹ́ jẹ́ ká sọ̀rọ̀ gidi and ó dẹ̀ débi ó bẹ̀rẹ̀ sí kọ́ orin rádaràda wẹ́ bá ò jẹ́ pé ìwọ gan rádaràda ni o ṣe ní kárọ̀ rádaràda ẹ mọ̀ tí mo torí ẹ̀ pè wá ṣe rí ọ̀rọ̀ cashless policy wo ni mo fẹ́ ká discuss cashless policy o tó mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tí mò ń bá rú yín rìn o ẹ̀wọ̀n tó náà wọ̀ sọ̀rọ̀ look at it o lè mọ ọmọ tán ok ohun tí mò ń try láti sọ ni pé ọ̀rọ̀ àìsí owó lásìkò yìí kí lẹ rò pé a lè ṣe lè lò ohun tí mò ń try láti bẹ̀rẹ̀. yóò dáa fún un àti gbá mo ti mọ̀ ọ́ mo máa ń sọ̀rọ̀ ọpọlọ ẹ̀kọ́ kan náà kéékèèké ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́pàá tó ọ̀sán tó gbogbo ọpọlọ wa tó múra káyọ̀ ó ń gan lélẹ̀. sórí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àwọn èèyàn máa ń lo àǹfààní láti fi wá nǹkan sápò ara wọn ìgbà tí kò bá wọn àwọn èèyàn dọ́gbọ́n bí kan lè ra epo pamọ́ ẹ̀rí epo 500 ó ta 5,000 gbogbo orúkọ báwọn ní wọ́n ń ṣe. wọ́n àti lè ti wá rí báyìí nísìn ayé ètò àsúkà ló dé yìí bí èèyàn bá ti ra kìnìkẹ́ ẹ̀yẹ tàṣúkà ẹ̀yẹ tọ̀hún ẹ̀yẹ tàṣúkà èmi ò bá nàìjà kó lọ kọ́ṣẹ́ àwọn tó máa ń ṣe kíní arúmọjẹ tàṣúkà àwọn kakọ̀kọ̀ báàbá sì rí nǹkan àbí ká mọ́ lọ ra nǹkan oníyebíye ká mọ́ láà ṣe tàṣúkà sínú ṣọ́fẹ́ bọ̀. now ṣẹ́rí tí mo fẹ́ ká ṣe ni wípé àsìkò yìí mo fẹ́ ká fi kọ́rọ̀ jọ mo fẹ́ ká fi kówó jọ sórí bíi pé ká lọ sílé oúnjẹ ká try láti ra oúnjẹ ká ṣe transfer ẹ̀ṣẹ̀ àwa la mọ̀ pé kò sówó nínú ATM wa a mọ̀ pé kò sówó nínú sẹ́ẹ̀tì wa a kàn ṣe transfer ìfẹ́kì wọ́n ṣáà nípa wa láti jẹun tán a tún lè ṣe àwọn nǹkan kan míì bẹ́ẹ̀ bíi pé ká lọ ọjà ká ra nǹkan a lè ní pé kóun máa gbé nǹkan yẹn lọ lé o ti understand àwọn kan bẹ̀rẹ̀ sí í ṣe transfer tí ò nílò and so many other things so a jẹ́ kí a lè kówó jọ sọ̀rọ̀ pa nínáwó wa. ọpọlọ rẹ ti pọ̀ jù. èmi ò bá yẹn lọ látàrí àti ẹgbẹ́ ọgbà kò dá ẹgbẹ́ nu yín ẹni bá yín sí ẹ mọ́ bá a ṣe ẹ mọ́ bá a ṣe ẹ dúró yín ṣùgbọ́n má tẹ̀lé a o. èyí lọ àjọ lọ ni. kò sígbà tí mi ní try láti organize classes fún ṣé bó yíra padà ṣọwájú ilé look at me this man gan báyìí kò sígbà tí mi ní máa fi ilé nígbà mi ti bá bẹ́ẹ̀. no kakí kọ́ ṣó mọ̀ pé material lélẹ́yìí ó dẹ̀ níye tán ń tà inú ìgò ni inú ó tiẹ̀ ti dá dádì ẹ̀ náà ló dé yìí o ẹ wo látàárọ̀ kò jẹ́ kí n gbádùn mọ́mì mo ní surprise kan fún yín ok jẹ́ kí n mọ surprise ẹ̀ ó ní ohun títí dájọ́ ń bá dé mo ti fẹ́ gbọ́. actually dájú kì í ṣe pé ó lọ fún àbẹ̀yẹn náà ṣe fi ẹ́ sí mi
fẹ́ kó wá meeting lọ́la ni. Ìwọ náà ti ní boyfriend, o ti ní fiancé. Báwo ló ṣe wá dàbọ̀ tó fi mọ̀ pé fiancé ló fẹ́ mú wá? O ti mọ̀? Ìyá ẹ̀ ti mọ̀ dáadáa ṣá. Ẹ múra sí. No problem, o lè mú at any time. Ṣé ti wọ́n? Mommy, that's my mommy. Thank you, Daddy. My baby. Thank you, Mommy. That's my mommy. Ọmọ ẹ ṣe láìkọ̀ bí ìwọ náà. Ṣé wọ́n máa ń tọ́jú oníkà mẹ́sàn-án? Ṣé o mọ̀ pé bí nígbà tí mo wá ń gbà ẹ́ sí ìlú yín tá a wá fún festival bó ṣe ń ṣọ́ mi káàkiri láàrin gbogbo èèyàn nìyẹn? Èmi. Yes, ìwọ kọ́ ló ní kí bọ̀ ẹ̀ wá fún mi nọ́mbà ẹ̀ tó ti jẹ́. Ó ti parọ́. Báwo Wọ́n ṣe? tó jẹ́ pé program tẹ wá fún gan òwò èmi ló bẹ̀rẹ̀ sí nílé kiri tó bẹ̀rẹ̀ sí. Bí ẹ ojú ń dùn mí gbà ẹ mo máa ń lo glasses ọ̀tọ̀ lẹ́yìn tí mo nǹkan tí mo ń wò. Okay, wò ó lọ. Ìyá olóúnjẹ ẹ̀fún sí ìkílọ́wà ẹ̀rọ àní oúnjẹ ẹ̀rọ̀wà ẹ̀fún mi lẹ́fà méjì tó tóbi. Irú ọbẹ̀ wo lẹ ní? Ọ̀sẹ̀ ẹ̀gúsí ẹ̀ẹ́dá mi ní ìsìn ewédú àti ẹ̀gúsí. Ilé ìkọjọ́ ìgbébí mi ìgbé mi ṣe ń jẹ́ nù. Ẹbí ọmọ tí ẹ ọmọ ti bá mi yé. Ọdẹ jẹun. Ọmọ àná wọ́n báyìí. Ògùn sí dọ́kítà. Màmá ẹ jẹun. Omi ìjẹun ọkọ. Abúlé ìdílé. Ẹ̀yẹ́ tó ti sọ pé àtúntò ọ̀gẹ̀gbẹ̀ jẹ́ mi ló ń jàre. No, customers are always right. Please. Mo ní ẹ bá mi ní ìsílẹ̀. Ọ̀dọ̀ mi ní ìṣe owó sí ọ̀hún. Láti ẹ̀kọ́jà fídíò. Láìsọ̀ bá ní ìrísí. Owó ètò àdébà àkọ́kọ́ bá ṣe sàfáàní. Ìlò èrò àwọn àjẹun alágbọ́n sọ ní à. Kí ló dé? Bàbá mo lè lọ́gbọ́n yẹn lọ́kọ̀ bẹ́ẹ̀ wá. Àbí ó dé? Oúnjẹ mo tẹ̀sí ní ìlú. Àwọn ọmọ mi ń dúró lọ́tọ̀ náà. This is on site. Very, very on site. You eat with every decency. Yes. Oh, yeah, very well. Àdínkù. Lábẹ́ ìṣẹ́jú bá kàn án. Ìjẹ́rẹ̀ tó mọ̀. Àní ẹni sùúrù mi ò bá yín jà. Dódódó ṣàfẹ́ sá lọ ni. Sálẹ̀ bọ́ta. Màmá má jẹ́ kí n wojú yín. Irú kíní wo transfer lẹ ṣe látàárọ̀. Transfer nígbà tí nẹ́tíwọ̀kì ọ̀dá ní. Ọ̀rẹ́ mi ṣe kíní lọ. Bẹ́ẹ̀ wo kíni. Ìrọ̀ Ìrọ̀ ìwà gba sẹ́ẹ̀tì lọ́wọ́ mi. Ó ti kíní tí ó ti ń pẹ́ jù, ó ti ń pẹ́ jù, ó ti ń pẹ́ jù. Kí wá ni tó ń ṣe? Kódà ó ti ń mú orun mú mi gan seriously torí mi ò kí fẹ́ kí àwọn yóò. Ẹ̀dọ́dọ́ kí lọ fẹ́ ṣe sọ́jà ni. Ẹ̀kọ́ máa wá sọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ jẹ́. Tọ́ba ti àdá yẹn tọ́ba bẹ́ mi kò pé ìṣọmọ ẹgbẹ́ pé bàbá mi kó bí mi.
kò sí kankan pé ògún ní kọ́lé náà ṣọ̀pọ̀nà ní kọ́lé àpáta orí àgbélàgbé fi ń sọ̀rọ̀ àdá èmi lè yán ọmọ ọkọ̀ àdá mọ́. so ojú 2000 lọ ní ojú 2000 lọ ní. wọlé síbò ẹ wọlé síbẹ̀ síbò ẹ wọlé síbẹ̀ ẹ sẹ́ síbò. ó dà pé ẹ̀rọ pé bẹ́ẹ̀ mo bá ń sọ̀rọ̀ kí ló dé gan kí ló dé. Sọ̀rọ̀ kẹ́ wọ̀ lọ fa gbogbo tó ṣẹlẹ̀. Ẹ wọlé wọlé sọ̀rọ̀ kẹ́ wọ̀ lọ fa. Ẹ lè máa ha lè máa nà jáde. Kí ló dé gan? Ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ àwọn ẹgbẹ́ yìí kò ti wá ṣe oníkọ̀tà ṣe fún wọn. Ẹnì kẹta wọn bá sọ̀rọ̀ lọ. Ẹ má sọ kàkà alájẹnujọ ní. Ẹ má bá mi sọ̀rọ̀. Kéde ọkọ̀ bọ́. Ẹ̀rọ tí fẹ́ bá mi sọ ní pẹ́kẹ́ tó bá kò kẹ́ fún mi lówó. Alájà ẹja sọ̀rọ̀ gidi. Ṣé kádùrù mi jókòó máa fún. Ẹ má bọ̀ wọn sọ̀rọ̀ olóko bó. Èmi ká gùn yín bẹ́ẹ̀ lówó. Èmi lówó. Sọ́sọ́ ẹ̀ ní ọ̀dọ́. Bàtẹ́ bá fọ bọ́ọ̀lù ẹ̀tọ́ bá fọ. Ọdẹ ẹ̀ máa lọ. Àbọ̀. Ẹ lọ fún abọ́bọ̀ bá ti fọ́ fọ́ọ̀nù yìí. Èèyàn mẹ́ta ló wọ nígbà tẹ́lẹ̀ kejì lówó. Ẹni kẹta ò lówó lápò. Ó yá fún ìjọ kan. Wo má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ìgbà wo ló ń mọ àwọn parents ẹ̀ bọ̀ wá mọ àwọn parents mi ó sọ fún ẹ pé mo ti bá àwọn parents mi sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti ní no problem pé kí n mú ẹni tí n bá fẹ́ wálé show love mi baby. Oh no Sade kò rí bẹ́ẹ̀ ìwọ náà wò náà wo family tó ti jáde wo àwọn parents tó bí èmi náà ó mọ̀ tí n bá wá àtìgbà tí mi dẹ̀ ti délé ayé tí mo tán ti máa ń sọ fún mi ni pé wọ́n ní kọ́mọ olówó sọ̀rọ̀ olówó kọ́mọ tálíkà kó ṣe kíni kó sọ̀rọ̀ tálíkà èmi kàn ìwé tá à ń ṣe lóòótọ́ mo love ẹ̀ ìwọ ọ̀dẹ̀lẹ̀ ni àkọ́kọ́ tí mo love jù nínú ayé kí n pín lẹ́yìn ìgbà mo sọ wá love mọ́ ẹ̀mí but èmi rò pé wo kí n tá à ń ṣe gẹ́gẹ́ bí géèmù ọ̀ka kún because èmi rò pé tó bá mú àwọn parents mi délé ọ̀dọ̀ yín tó wá lọ gbọ́ pé iṣẹ́ kíní ni màmí ń ṣe wọn ò ní fẹ́. bébí wo fi yẹn lẹ̀ mo ti máa ń sọ fún ẹ ó ṣàrí ẹ bẹ́ẹ̀ kí n tó gbà fún ẹ ó ṣàmọ bó ṣe rí kí n tó accept pé màá fẹ́ ẹ ó ní ìdẹ even kó ṣe pé igi ni mọ́mí ẹ̀ ń tà mo ready láti take care àwọn parents mi ò lè complain má worry yes I'm sure. tó bá ti jẹ́ pé o ti fún mi ní 100% assurance ó kàn láwọn kankan tó kàn máa ṣe fún mi ó mọ̀ náà lójọ́ yẹn náà ọkọ ìyàwó gbogbo kit bí àwárí àwọn ọkọ ìyàwó. Let me tell you something. Yes o. Tàbá tí ń lọ báyìí máa fẹ́ nínú drink. Ìyẹn kan. Omi èmi ò lọ́nà kí tí màá fún ẹ but màá sáfẹ́ ní 200. No problem, that's my baby. We can't take this anymore. Kí ló dé tá máa stress ara wa? Ẹ wo Capo can't treat anybody anyhow. Àwọn customer wa tó lọ ká mọ́lé. Àwọn people yẹn máa rí wa bí ọ̀lẹ ni now. Sherry, this is the time we must correct this thing and we are going to fight it together, my brother. Agboro jà fún. Ẹ wo Capo can't treat anybody anyhow bó ṣe wù. Àwọn customer wa máa rí wa bí ọ̀lẹ ni now. Kí ló ṣẹlẹ̀? Let's be serious, please. Let's fight this. Kí ló ṣẹlẹ̀? Ẹ sọ̀rọ̀. Guys, no be only Capo. Yes now. Ìyá gbogbo tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà.
ìyàgbọ́n kò kí ṣe ọkọ̀ tó yẹ pé a lè ṣàdé mú bẹ́ẹ̀ yẹn ìyàgbọ́n kan lóògùn ó sọ pé ó lè sọ ìdí èèyàn jẹran a lè ṣàdé mú ìyàgbọ́n kan bẹ́ẹ̀ náà ìyàgbọ́n kan. ẹ̀yin guys ẹ rí nǹkan tèmi rí o lórí ọ̀rọ̀ kápò yìí ìgbín kákáká ẹ̀pìtì kákáká ni o bóyá ojú tèmi fi wá ń wò ni kápò kì í fèèyàn tá a kàn lè dojúkọ o. come of it ọ̀rọ̀ gbé lójú ra bíi ti ọ̀gẹ̀dẹ̀ sọmọ ojú ní ẹni ó sì máa ń panic gbogbo bàbá yìí kí ló ṣẹlẹ̀ kí ló rán pẹ̀lú ẹ be strong sometime bro be strong. Guys, we don't need to panic. We must fight for justice. Now you are talking. We must fight it. Ti mọ̀mọ́ máa kọ́ mọ́ ó mú rí ó sì ń kọ́ mo sọ wípé àìmọ̀ tí a lé o ìmẹ̀lẹ̀ ó lọ́mọdé mọ̀ tí a ní lágbà àìló lọ́mọdé mọ̀ ìṣọ̀lẹ̀ ayé ni mo bọ̀ bọ́lá o gbẹnu ẹ̀ sọ̀hún wà lówó lọ ń sọ mọ́ máa kó sórin tí n bá kọ́ mọ́ sẹ́ẹ̀rí gbogbo ẹ̀ kọ́ sọ́pọ̀lọ́ mọ́ ẹni sùúrù. àní ìmọ̀ sọ fún dàgbà. ẹni sùúrù agbáyàwó. ìwọ náà lọ jẹ́ akẹ́rẹ́ pàmì ẹ̀rọ ìwọ lọ ní dandan kó máa bá a rìn. èmi ò mẹ eléyìí ò sí lẹ́bùrù wa. I will not be moving with this. eléyìí ò sí lẹ́bùrù wa. with you. You don't want to move it through. Don't repeat that to me. With your time. Don't repeat that to me. Tí bá repeat ẹ̀ kí ló fẹ́ sọ. mẹ́rin nílùú ni mí. ọmọ tí mo tó mú. I can deal with you truly. ìmọ̀ sọ fún abóhùn dàgbà. Iṣẹ́ ló kú ọ̀. Ọjọ́ èrí ni. Ọjọ́ èrí ni. Ní iṣẹ́ ìfẹ́ òjì ẹ̀. Ìgbà wo ló dàgbà rí? Ọ̀lì. Ìwà àṣẹbí ìgbà tó dàgbà. Àti ìbá sẹ́yìn ilé àgbàlagbà lónìí. Ní shape. Ẹ dákun sẹ́yìn ò lọ́pọlọ tó fi ń kíyàn ni. Ẹ bá tiẹ̀ lè gbagi lórí mi, ẹ lè kíyàn. Wàláì orí òpè. Orí òpè. Ta ni ọlọ́pọlọ tó fi ń kíyàn? Are you with your senses? Àgbàlagbà dàtí àgbàlagbà lélẹ́yìn ni. Ọmọ mi sọ pé ìrì òpè ìdílé ní òpè borí kan náà lórí. Òótọ́ ni sá tọ́ tẹ kòlóbà tó wà ń rúkì. Ẹ fi ilẹ̀ pé jẹ́lu ẹbí gbà ìgbà bímọ. Ẹ mọ ọmọ ọdún mẹ́sàn-án ẹ mú lóyún ẹ á jẹ gbé àgbàlagbà ní. Bó ṣe wọ̀. Ìyí ò lẹ́nu yín sí mi. Lẹ́nu àwọn wo. Àgbàlẹ̀ mi o. Dúró. Lọ́dọ̀. Àìwí gbà ń dúró. Ìyá èmi náà mọ̀ wọ́n ní bẹ́ẹ̀ yóò tẹ̀ bíbàdí òwò òyà mẹ́ni ó tó bàbá fún ni ẹ̀yin náà ti tẹ̀ ẹ̀ bá àsọmọ ọdún kan ẹ mọ̀ gbọ̀n nígbòjò ẹ mọ̀ gbọ̀n ìgbẹ̀rún ẹ mọ̀ gbọ̀n Ọlọ́run ní gba gbígbọ̀n lọ́wọ́ yín kò ní fi tàwa náà lọ́rẹ. ẹ mọ̀ gbọ̀n lọ ẹ gbọ̀n lọ ẹ gbọ̀n. I will not be moving with you again. To God, and disrespecting me. Get out. Get out. Get in. You are fool. Please don't let me. You are a fool. Don't let me deal with you. Deal with who? I will deal with you. Are you with your senses? I will deal with you. That's it off. Are you with your senses at all? One blow, say we die. That's it off. Irresponsible personality. Kò kì í jà ní gbogbo. Ṣùgbọ́n tí màá fi hàn. Mo tọ́kù. Èmi lọ tọ́kù ọ̀tọ́ yọ. Asọ́lẹ̀ tiẹ̀ lọ́rẹ́ mi. Mẹ́gẹ̀ẹ́rẹ́ àgọ́ ló lè jà o. Ìfẹ́ rẹ̀ ló pa mí bí ọtí, pa mí bí ọtí, pa mí bí ọtí o. Ìfẹ́ rẹ̀ ni o. Ìfẹ́ rẹ̀ ló pa mí bí ọtí, pa mí bí ọtí, pa mí bí ọtí o. Ìfẹ́ rẹ̀ ni o. Ìyá ọkọ ẹ̀ kó kalẹ̀ torí in fact alákọ̀ọ́kọ́ tí màá kọ́kọ́ pàdé òní
ṣùgbọ́n lóòrèkóòrè ló máa ń jẹ ọ̀rọ̀ ẹ̀ lẹ́nu inú mi náà dẹ̀ dùn láti mọ̀ yín náà lẹ́nu. Rárá sá kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ dádì o mo ti máa ń rí yín tẹ́lẹ̀ bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin even the last time tẹ̀dé láti Amẹ́ríkà ẹ̀ ń wọnú gate báyìí lèmi ń jáde. Kí ni nìyẹn mi mọ ìyàwó mọ olójú ti kódà ó yà mí lẹ́nu bóun àti Ṣàgídé ṣe pàdé yìí pé ó di onífífẹ́ ìmọ̀ bó ṣe sọ̀rọ̀. That's good. àti pé ìgbà tó mú ọkọ̀ wálé ìsìn àti pọ́pá mọ̀ jọ ọkọ̀ ìyàwó iṣẹ́ wo gangan ló fẹ́ fi máa bọ́ ìyàwó ẹ̀ báyìí. Mo ṣe parí service mi bọ̀ mo ń wáṣẹ́ mo tí ì ríṣẹ́. Ó ṣe parí youth service so ó ní ìdí iṣẹ́ báyìí. That's lovely. bàbá bá tiẹ̀ mọ̀ pé bọ́lọ̀ débẹ̀ ni àbá kówé òun lọ́wọ́ tó rọ́gà tó báyìí ni. àjọ ọmọ ìyá mo fẹ́ kó sọ fún mi tó bá má rí nsìn báyìí kí nìkan tó fẹ́ fi fìdí ìyàwó ẹ̀. Sorry mọ́mí ẹ jẹ́ kí n kàn sáré sí mathematics yẹn fún yín kò lè kílẹ̀ tó simple gan ni ẹ̀yin gan dẹ̀ máa appreciate answer yẹn nígbà tó bá jáde tán ṣẹ́rí ọdún náà mo ti ríṣẹ́ o company mọ́ mi ni mo ti manage company mọ́ mi tí mo lè ti manage ni tí n bá fẹ́ lu sáré mẹ́ta máa fìdí wọn tí kankan dẹ̀ ní ṣẹlẹ̀. That's good. So mọ́mí mo mọ̀ pé ẹ máa ní bí oko kòkó bóyá oko bíi tó wó ńláńlá wọlé àbí ilé epo ní. iṣẹ́ tó yíyà wá nílọ ó jókòó kòkó àtòkò mi lọ kódà ojú ilé epo lọ owó ojúmọ́ làwà náà. owó ṣẹ́wọ̀n nìyẹn. bàbá mi ẹ má kẹ́ ẹ̀ ń rọ̀jọ́ ẹ̀ kan yìí ń bẹ̀rẹ̀ bàálà òun rè owó rè. POS. iṣẹ́ POS lẹ́sìn. bẹ́ẹ̀ ṣáde mọ ṣọ́ọ̀bù wa. That's good. Ṣé o mọ̀ pé POS wà highly lucrative iṣẹ́ tó lówó lórí gidi gan ni. Really? Tá a bá lọ sí pátí bẹ́ẹ̀ yẹn a ní láti kówó dání àwọn ní POS a lè gba 100,000 a lè gba 1 million ó dẹ̀ léye percentage tó ń gbà lórí withdraw ẹyọ kan tá a bá ṣe. That's good. Ìbí tó bá gba 10,000 wọ́n lè fi gbá bí 3,000 lórí ẹ̀. Ẹ pẹ̀lẹ́. Mi ò lè wo, mi ò lè sùn. Mi ò lè sùn, mi ò lè wo, mi ò lè sùn. Ajá mi. Ìfẹ́ rẹ̀ ni o, ìfẹ́ rẹ̀ ni o, ìfẹ́ rẹ̀ ni o, ìfẹ́ rẹ̀ ni o, mo kàn fẹ́ kọ́rọ̀ mi dàbí ọ̀rọ̀ ẹlẹ́wẹ̀ sí mi lábìí kòkó wájú mi dájú nǹkan tí mo bá mú kí kọ́kọ́ yanjú rẹ̀ náà ni. ẹ dákun kí n rẹ̀ ṣé ètò wáyé ti fẹ́ parẹ́ báyìí. ní ibẹ̀ tí báwo la yóò ṣe fẹ́ parẹ́. ààrí kásílẹ̀tì mi mọ̀ yìí jẹ́ báwọn káàsì mi mọ̀ yìí jẹ́ báwọn. ẹ mọ̀ yìí jẹ́ káàsì o. bí àwọn ẹ̀mọ̀ ti sọ pé mi ìfẹ́ máa bí lè yẹn. ó dàbí ẹni bá yọ parẹ́. ayé ọmọ ní parẹ́ o gbogbo wa la ń lọ lẹ̀ ní ìtòsó àwọn èèyàn tí ń bẹ ń bẹ ni ó pín wàdà. wàá gbọ́ polo káàsì ẹ̀ kásílẹ̀tì. ẹ dábìí torí Ọlọ́run. ilé ìjẹni Abíọ́lá ni. ìwọ ló jẹ́ kí n máa bí lè káṣí máa wò kí ló káṣí máa wò pẹ̀lú ìtàn wí ọdún wo gan káṣí ti kú. ọmọ tí ń sọ that cashless policy ló ń sọ̀rọ̀ nípa rẹ̀. owó. a máa rówó náà ìwọ̀n tí kò gbowó mi tí kò sí báńkì. sọ̀rọ̀ ní báńkì ni. mo gbowó fún yẹn ni o mi ì ní báńkì o abẹ nínú kò sí o. cashless policy. ẹmọ tó ṣe ṣe rí ó ní àwọn nǹkan tí mo fẹ́ sọ torí ẹ ṣe dáadáa ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ ìjọba kí ló dé tẹ́ ẹ bá ìjọba sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ cashless policy nígbà tí ẹ mọ̀ wípé ẹ fẹ́ tẹ owó tuntun tẹ́ ẹ wá ní hóòdì tá à ń ná tẹ́lẹ̀ kí gbogbo wa ó kó wá ká kó wá sí báńkì a kó wá sí báńkì
ilé ìtẹ̀ẹ̀tẹ̀ ọ̀bọ̀ta àrùwó náà àrí kankan. This type of a situation is very bad. Amen. Bàbá ó kàn rí bẹ́ẹ̀ lójú yín ni bó ṣe ń ṣe yín ló ṣe ń ṣe àwa náà ọ̀rọ̀ káàsì yìí lèmi àti ọ̀kanran láti ń sọ bọ́ bẹ́ẹ̀ ṣe wò bàbá ṣe dúró yìí $100 lásán múrí 5 kò sí lọ́wọ́ wa bá ṣe wá yìí even tá a bá fẹ́ gun ọ̀kadà transfer la máa ṣe bẹ́ẹ̀ ṣe wò wá báyìí à ń jáde lọ ni tá a bá dé títì tá a bá dá ọlọ́kadà dúró transfer náà la máa ṣe àwa kò ní cash. Àbí èyí tó ń lò tẹ́lẹ̀ ẹ̀ tí já mọ́ lò lọ ẹ̀ tún gbà lọ́wọ́ wa kí ló dé. àwa kó gbogbo àkó sínú báńkì àròwó náà mọ́ ó sú wa o. bàbá ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ ṣe rò ó bó ṣe ń ṣe yín bẹ́ẹ̀ ló ṣe ń ṣe àwa náà even táwa gan tá a bá fẹ́ ra pure water lásán a máa ṣe transfer ni ọ̀dọ̀ honourable là ń lọ nísìnyí tá a bá gun ọ̀kadà a máa ṣe transfer ni àwa gan bá ṣe dúró ìlà ṣe dúró mi ò dá ní $100 lásán dá níbẹ̀ ṣe rí mi ò ní kọ́mọ́ ọba àràjẹ́ ká tètè lọ ká bọ́ lórí ibùdó lọ́bọ̀ lórí ibùdó ká lọ. ẹ dákun èmi tó ṣe pé èyí ní báńkì abẹ́ ní mo kó fóònù sí Cashless 30 bíi kò yé mi o. àṣírí ògbòdì ni ọ̀rọ̀ yìí bí ṣe ń katálíkà lẹ́yìn ìjọba àwọn ọmọ tí ń jẹ́ fún ìjọba náà rèé kó láwọn tó ń ṣe ṣùgbọ́n nígbà táwọn ti wá ní òǹkà lè wò ó pamọ́ tiwa àwọn ọ̀bọ náà yà ó wá kú. sọ́jà ìwà nílé ìyàwó àti wá sàn. ọmọ àlùtà fi transfer yẹn máa ṣe. tàbá ti ṣe àwọn ọmọ ṣe transfer sípé léyìí kò nílé ìfowópamọ́ kò ló ń kà. bá a jẹun transfer ni bá a wọkọ̀ transfer ni bá a fẹ́ sùn transfer náà ni bá a fẹ́ ṣe kínní. transfer ni wọ́n dáná ń gbòòrò. ẹ wá nílé ìtì ẹ. irú ànímọ̀ mu dání. sẹ́ni aráyé jẹ mọ́. olówó ṣe ń gbogbo tó. wọ́n máa relé rẹ̀ àwọn wọlé. ìtọ́ni wà ní orí ẹni wá tó ń gbé. orí kò sẹ́gbẹ́ mìíràn tí a lè ṣe àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé kémi gbé ó yá gbé kémi gbé ó yá gbé kémi gbé ó yá àní bàbá kan bàbá àrà tó mọ ìyọmọ àní bàbá kan bàbá àrà tó mọ ìyọmọ lórí kò fi wá ṣeré bàbá àrà tó mọ ìyọmọ àní bàbá kan bàbá àrà tó mọ ìyọmọ àwọn ọmọ ní bàbá kan bàbá àrà tó mọ ìyọmọ bàbá ò fi wá ṣeré o bàbá àrà tó mọ ìyọmọ bàbá ò fi wá ṣeré bàbá àrà tó mọ ìyọmọ ó ń ṣètọ́jú wa bàbá àrà tó mọ ìyọmọ ó ń bẹ̀rẹ̀ wa. Àní bàbá kan ò bàbá àrà tó mọ ìyọmọ. Ẹ sókè. Àwọn ọ̀la ìlú. 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 Ẹ ṣe gan-an ẹ kú àdúró ti wá. Mo dúpẹ́ púpọ̀ ọmọ yín ló ṣoríire o ẹ ní dààmú ẹni tí ó dààmú yóò ní tìyín o ẹ dákun ẹ jí ká jáde ẹ jí ká fi aya ká fi àyà níjọ́ gbò ẹ jí ká mú ìka wa ká tẹ̀ka wa fún ọmọ eléríire tá a gbé kalẹ̀ yìí Mr. Kọ́lá tá a gbé kalẹ̀ yìí ojú ni kì í ṣàìmọ̀ olóko a ṣe dáadáa fún yín gẹ́gẹ́ kẹ́ ẹ ṣe mọ ìdí náà pé nígboro àdúgbò yá àti ìgboro ìlú wa yìí ẹ̀mí mi náà pé ojú lèmi náà kì í ṣàìmọ̀ olóko so ẹ dákun ẹ jáde ọmọ yóò ṣe ríire o mo dúpẹ́ púpọ̀ o. It's okay. It's okay. It's okay. Mo kí gbogbo yín ẹ ṣé gan-an ni o. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé èmi woman leader pé mi ò lè mẹ́ṣà wá fún yín. Ṣé rí Honorable Kọ́lá yìí? Ẹ jẹ́ ká tẹ̀ka wa síbẹ̀. Àwọn gangan ló lè ṣe é. Sójú àwọn ará bí tẹ̀rí irọ́ náà ń pa fún wa. Kò sí ìkankan tó fẹ́ fà wá. Ẹ jẹ́ ká mú kàwá ká tẹ̀ fún Honorable Kọ́lá. Àwọn ló lè ṣe o, ta ló lè ṣe é? Honorable Kọ́lá ló lè ṣe o. Yóò dára fún wa o. It's okay. It's okay.
tí wọ́n sọ bó ṣe rí náà ni wọ́n ṣe sọ yẹn mo wá ti ń dá yín lójú pé tí ẹ bá dìbò tí ẹ tẹ̀ka yín fún ọkọ mi tó bá wọlé tá a bá dé orí ipò yìí gbogbo yín pátápátá lè máa gbádùn ìjọba wa yìí. orí pé kí ni gbogbo yín pátápátá láti ní plan tó dára fún gbogbo ẹ̀yin ìyálọ́jà wa gbogbo yín lọ máa fún ní empowerment gbogbo ẹ̀yin youth pátápátá gbogbo yín lọ máa empower yín kò ní sọ́sì nílùú yìí mọ́ kò ní sí pé kò sówó mọ́ á ṣe é ṣe o àṣẹ sọ́jẹ́ àwọn aládìlú. ẹ má ṣe bá wọn jà o. ìbò ní ẹbí o. ìbò ní ẹbí o. ìbò ní ẹbí o. ẹ sókè. àwọn aládìlú. ọ̀dọ́dẹ́bù Kọ́lá tí a fẹ́ dìbò fún ni a mọ̀ wọ́n pé òdú ni wọ́n wọ̀nyí sàmà olóko bùjẹ́bùdànù sí ni wọ́n ti máa ń ṣe fún nílé ṣe fún ètò dé tẹ́lẹ̀ ó fi wá lọ́kàn balẹ̀ yìí pé tá a bá dìbò fún wọn wọ́n ṣe dáadáa nínú wa. àwa lọ́nẹ̀lú àwa lọ́nẹ̀lú. àwọn ọlọ́wọ́ ṣọ̀yà ẹnu rẹ̀ ayé òní mú ọ sí. sọ̀rọ̀ ẹnu rẹ̀ ayé òní mú ọ sí. mọ́ni kì í mórí sá. sọ̀rọ̀ ẹnu rẹ̀ ayé òní mú ọ sí. Latest Nigeria students! Latest Nigeria students! Latest Nigeria students! Ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ jù. Ẹ̀yin ọ̀dọ́. Mo kí ẹ̀yin bàbá lọ́jà. Mo kí ẹ̀yin màmá, ẹ̀yin ìyá lọ́jà. Ṣùgbọ́n mo kí ẹ̀yin ọ̀dọ́. Latest Nigeria students. Latest Nigeria students. Latest of the greatest Nigeria students. Gbogbo yín pátápátá lè máa empower. A máa fi yín sí ọ́fíìsì. Níbi tí ẹ ti lè lo ọpọlọ yín, tí ẹ ti lè lo ọwọ́ yín, your skills ẹ máa fi ṣiṣẹ́ fórílẹ̀-èdè yìí. Lẹ́ẹ̀kan sí, ẹ̀yin tí ẹ bá mọ̀ nípa àgbẹ̀ àti nǹkan ọ̀gbìn, pátápátá la máa fún yín ní àwọn machineries tẹ́ ẹ máa lò láti máa fi ṣiṣẹ́ tí orílẹ̀-èdè yìí dẹ̀ máa dára sí. Ẹ má dá wọn lóhùn o, wọ́n kówó kúrò nílẹ̀ wọ́n rò pa àní rówó náà. Yẹ̀yẹ́ náà tù, ẹ sọ pé yẹ̀yẹ́ náà tù. Wọ́n wá pọ̀wó láró, wọ́n láàní rówó náà. Ṣùgbọ́n torí ìfẹ́ tí ẹ ní sí mi, ẹ jáde, a máa dìbò. Tó bá ti dọjọ́ yẹn, ẹ jáde kẹ́ múra láti rìn, ẹ mú oúnjẹ lọ́wọ́, ẹ gbé omi lọ́wọ́, ẹ gbé torchlight yìí dání. Tó bá ti fẹ́ máa ṣe màgòmágó, a máa tọ̀nà sí wọn lójú. Ẹ̀sọ́kè. Àwa la nílùú. Ẹ̀sọ́kè. Àwa la nílùú. Ẹ̀sọ́kè. Àwa la nílùú. Kẹ́tọ́ yẹn ti mọ̀ pé ọ̀nàdìbò Kọ́lá ọdún ní kìí sáàmù fún lóko. Ẹ fi ọkàn yín balẹ̀. Bọ́dà tí wọ́n tì, òṣìṣẹ́ láti bá yín sí. Ẹ gbé wọn lé tó bá dọjọ́ ọ̀bù. Òun ló lè ṣe, wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ ìrọ̀ ni mu wá. Àwọn èké sọ̀rọ̀ púpọ̀ tiwa. Ẹyẹ táwò ló bí ọkẹ̀rẹ́. Na mú ọmọ ilé ọgbọ́dọ̀ tayò àkílódé ẹ tí ọba bẹgbẹ rẹ ṣe lé yọ ọdọrùn àkíní bẹ́ẹ̀ ni tí ọba ti du ẹ̀mí náà ta mọnú tí ọba ti gbà kọta ó lè bẹ́ẹ̀ o kílódé
ọ̀ya ta ọmọ. ta ọ̀nà 6-5 lẹ́ẹ̀kan oṣù ọ̀kadì ìmọ̀dé yóò dáa fún ọ. bàbá àgbàlagbà ló ti pàjù ló pàpà ló pàpà ó ti pàjù ojú odò rẹ kò lè kú. Barcelona káàbọ̀. Kí ni mú ọ? Dájọ́ kí ni wò gan? Mọ̀ bàtà. O ò lè rẹ́gbẹ̀rin àfi bọ́ ọba dọ̀rùn. A ní àtayò. Báyò. Ṣé èmi tí mò ń bá ọjọ́ kù? Èmi rẹ̀ wà nínú ẹgbẹ́. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ ṣubú lu èmi àti ìyá rẹ̀. Ẹgbẹ́ lèmi àti ìyá rẹ̀. Bẹ́ẹ̀ni. Nítòtò àbọ̀ ìṣèlú. Mo tó sì yẹ́ rí. Ayé ìgbẹ́ bàjẹ́ ni. Ẹ ti wọ́n jà ni. Tiẹ̀ ti bàjẹ́ tẹ́lẹ̀. Gbogbo. Ọ̀rọ̀ ìjà kọ́. Wọ́n bú ìyàtọ̀ bú bàbá rẹ̀. Ṣé èébú ni mo pé mo tó sì? Ọlọ́jọ́ kúrò tí tó. Ọlọ́jọ́ kú ọ̀yẹ́ ni. Èébú ni pé mo tó sì yá. Ìyá tèmi. Kí tí ẹ ṣe pé mo tó sì yẹ. Èmi àti ìyá rẹ̀ jọ ń wọlé wọ̀dé. Ṣé ọ̀fẹ́ sókò? Wọ̀rọ̀ òfò kọ́. Tọ́ ọ bá délé béèrè lọ́wọ́ ọmọ rí ìyá rẹ̀. Bí a fún ọ̀bí níwájú ti níbi òkú sí. Àríntọ́lá ìwọ náà sapá kan dábí orogún ẹlẹ́ran. Kí ni ìṣòro rẹ? Ìyá tèmi. Ẹ ṣọ́ra yín o, bàbá ń ṣiṣẹ́ ní ká mojú eré o. Wo? Àríntọ́lá ìwọ sọ òkìkí ní ọbẹ̀ jẹ̀mọ́. Ìwọ sapá kan dábí orogún ẹlẹ́ran. Owó síwájú ti níbi òkú sí. Wọ́n sọ pé ìwọ báyà ò tèmi sọ̀rọ̀. Àbáyé ń fẹ́ bàjẹ́ ni ẹ ṣọ́ra yín o. Wọ́n á fẹ́ ṣe transfer sí kò wá gbà wọ́n ní ṣe padà fún lówó ìjọ ti má ti ní. Ọbẹ̀ ṣe transfer lẹ́yìn ìgbà tó jẹun tán. Ó ní kó ọmọ ṣe transfer. Ìjọba rówó kọ wá sán. Obìnrin mọ̀ dá o. Ọ̀dà wà máa relé. Mọ́mọ́ relé. Lọ fún ìyá rẹ̀ èmi ó ti máa pa. Sọ fún ọ pé mò ń bọ̀ o. Orí oyè Móròdé. Ìjà ta ni ìwọ àti ta ni? Ẹ̀fẹ́ ju mí lẹ́jà ni. Ṣé ọgbà wípé ọkọ ìyá rẹ̀ sì ní í ṣe gbà? Wọ́n ti gbà. Ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ilẹ̀ yà nígbà bẹ̀ kọjá mọ́. Ọ̀sán láìkì kan máa ń kọ́ mi ń kọ̀. Ẹyẹ lákà ìsìn. Ẹyà ẹwà o. Ẹsẹ̀ nu yín. Orí ìgbà yìí ní ìbánu. Àwọn ọ̀rọ̀ ti dùn. Yìí jẹ yakun. Oúnjẹ. Àṣé pé ní máa lọ, tó bá dàgbà kọ́ ní ilé ọkọ náà. Ẹyin lónà ṣé àní dìde ní ìbáyìí. Sábà fún òde. Ẹ múra ẹ lọ yàn kọ́ ní tọ́wọ́ yìí ò ti káàkó. Kí ló ń ṣe àwọn ẹlẹ́nu sún bí ẹnu bẹ́nu kó tì? Lónà kéǹtì ẹ̀. Kí ló dé kí ló kọ̀? Ṣé amutí lọ́wọ́ rẹ̀ àsanwó ni? Ọbẹ̀ gbowó. Èló lowó rẹ̀ o? Ẹgbẹ̀rún méjì lówó. Lórí kí làwọn? Kò tẹ̀ mú. Ó yá ṣe ń kọ̀. Àwọn tó kúpẹ́ lágbára ní sanwó. Ẹyin dákun. Ó ti lágbára àwọn. Àwọn náà wọ́n sanwó. Ẹgbẹ̀rún méjì. Sanwó tó. Àgbà ayé àgbà. Mọ ti ní kọ́ sanwó. Mọ ti ní kọ́ sanwó. Ọkọ̀ yá mi. Èmi àgbà sanwó. Ọkọ̀ yá mi. Èyí jọ̀wọ́ lé. Ìwọ sanwó rí. Ó ṣe di kìnní mọ́rùn bí ìgbà tó tutù mọ́. Ó jọ lọ bó ṣe lẹ́nu. Àtẹnu. Àìpérú wọn jẹkújẹ èémú kú mu náà. Lẹ́nu ẹ sọ̀hún. Ìwọ wo? Ti láìkí kan máa jẹ ìjẹkújẹ káàkiri tó ní àlọ́dẹ̀ ìyá ṣàléwá àlọ́dẹ̀ oúnjẹ o. Wọ́n rí o. Owó mi ò tí ì pè. Ó kù 500 naira. Ẹ dákun ẹ bá mówó tèmi jàre. Ọ̀dà alẹ̀. Sórí nílùú tíá. Ọjọ́ kó wọn ẹ̀kọ́ wọ́n lé tíá o. I'm telling you nílùú tíá àkọ́sápò lè yàn kọ́wọ́ o. Eléyìí tó ń ṣe yẹn rẹ̀ bí oríṣi o. Sọ́gbà bọ́ọ̀gbà. Lè tó kó sápò o. Ẹ má jẹ owó mi ojú ọ̀la lọ. Ṣé èmi náà kọjú sí ni àbí gbogbo wa? Mo ṣe ní kégbé eléyìí kú. Wàláì ìlú sámbà ni. Bó ṣe máa rí bọ́ láyé ẹnu.
Àdìsá ṣe bí ìfẹ́ ni ewúrẹ́ ní tó fi ń bọ́pọ̀ nìyẹn. Lóòótọ́ ni mi náà mọ̀ pé ìfẹ́ ni ewúrẹ́ ní tó fi bọ́pọ̀ rẹ̀ nínú. Adìyẹ kọ́ ọmọ tirẹ̀ sẹ́yìn sí nítorí ìfẹ́ tó ní sí ni. Pẹ́pẹ́yẹ kọ́ ọmọ tirẹ̀ síwájú ó ràgàbó kí kásámọ́bà kò jẹ. Èmi náà mọ̀ pé torí ìfẹ́ tó ní sí ni. Kí ló dé ni tó jẹ́ pé ọ̀nà tí ìfẹ́ mú ìkòwò nínú ayé yìí ó pọ̀ ju ti adùn lọ. Bọ̀ mo fẹ́ bí ẹni pé ṣe nǹkan. Ṣé àwọn ọmọ tálíkà àwọn ọmọ tí ìyàwó bá ti lówó ṣé àwọn ò jẹ́ nǹkan kan ni? Stop it. Má ro rẹ̀ pin náà má ro bẹ́ẹ̀ wọ́n náà máa jẹ́ yín wàá mèkè má ro bẹ́ẹ̀ mi ò láìpẹ́ yín tẹ̀. Ṣé mọ́mí náà ò pàṣẹ àwọn lọ́ọ̀fù báyìí rí ni? Ṣé wọn ò mọ tí ìrìnàjò ti bẹ̀rẹ̀ náà? Why tí mọ́mí ṣe báyìí? Sá mo fọkàn ìbàdàn a máa fẹ́ra no matter what nǹkan tó máa gbà ló máa gbà a máa fẹ́ra ṣùgbọ́n fi ọkàn ìbàdàn ní ilé ìbòyìn ṣe ọkùnrin ní ẹ̀ náà ẹ̀ á ṣe rọ̀ ẹ̀yà rẹ̀ ẹ̀yà jìmọ̀. Aba, ẹjọ́ bá a ṣe cheesecake. Ó kú jẹ́ 70 àlè. After it's You see? Mo tí mò ń sọ fún ẹ nìyẹn. Sórí dókítà yẹn, kó má lè gba transfer, bá rìpọ́tù dókítà yẹn. Wọ́n gbọ́dọ̀ gba láńsẹ̀sì ọwọ́ ẹ̀. Èèyàn wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀hún. Ìṣọ̀ díẹ̀. Ọ̀rẹ́ yóò níbi láti gbé àwọn dókítà yẹn. Ó mọ̀ ní láì nísìnyí fake transfer ti pọ̀ jù. Bóyá kan tán rò nìyẹn tó ń fi reject transfer lọ́wọ́ wa. Ó dẹ̀ pé ìwà burúkú kéèyàn kan bá wúlò ní. Gbígbà èèyàn ló máa jẹ ìyá ẹ̀. Sure, we don't need to blame them. Please, let's go to the office. Gbígbà èèyàn ló máa jẹ. Gbígbà èèyàn ló máa jẹ. Sure, forget about it, okay? Ọlọ́run máa dá àwọn ilé wa lọ́wọ́. Afẹ́ ṣe kí ẹ fún wa lóyún. Àdìsá. Ọ̀rọ̀ ń bá sọ, ọ̀rọ̀ ń bá ro, ọ̀rọ̀ ń bá sọ, níkùn mi ó láyé. Torí bó ṣe jẹ́ sí mi ló jẹ́ ń pè ọ́ bí mo fẹ́ bọ́ sọ. Ìyá rẹ̀ mọ̀ dáa o. Ìyá ni ìyá rẹ̀. Ẹ ṣe lọ sọ àdáyé. Ìyá ẹ̀ dáa. Ìwọ náà sì tún ń ṣọmọ burúkú sí mi o. Kò síṣẹ́ tí mo bẹ̀ ọ́ tó òkè ń lọ. Ṣé o wá rí òun ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ yìí? Torí bí ọmọ lọ jẹ́ sí mi, n ò sì ní fẹ́ kó bàjẹ́ fún un. I don't want your life to be ruined. Thank you for that, sir. Ṣọ́rọ́ ọmọ tí ń wá ọ wà ń. Bẹ́ẹ̀ tí ń ṣẹ̀ṣẹ̀ sóṣooṣù tí ń wá ọ. Ṣàlíwá. Ọ̀sọ́ ọmọ lára rẹ o. Kì í ṣọmọ o. Tí n bá jáde gbà míì tí n bá pàdé rẹ̀ níta. Mo máa pàdé bí ọkùnrin 6, 7, 8 pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ ni o. Kì í ṣe pé ọkàn ń bá wọn. Mo fẹ́ sọ fún mo lọ sí hòtẹ́ẹ̀lì kan jọ kan àríṣe mítìn bẹ̀. Mo bá rí òun àti ọmọkùnrin kan ní bá ń jáde bọ̀ láti inú hòtẹ́ẹ̀lì. Wọ́n tí wọ́n sì lò nínú hòtẹ́ẹ̀lì yẹn kan tó máa jáde torí pé mítìn la lọ ṣe á tó wákàtí 2. Àbí ìṣọmọ yìí òun ni o. Ṣọ wá tún rí ní gbòòrò náà. Ọlọ́rọ̀ àbetí dídì ọ̀gbọ́n àdúgbò ìkan ńkọ́ bí bá ti ń lọ ó ní táwọn èèyàn máa ń sọ nípa rẹ̀. Mo fi wá ní pé ó yẹ kí n pè ó kí n bó sọ̀rọ̀ torí pé ìyá rẹ̀ dáa sí mi ìwọ náà dáa sí mi a sì ní gbọ́ pé lójijì o ikú ò ní pa ọ́ o ikú ò ní pa ọ́ rèwerèwe o ikú ò ní pa ọ́ rèwerèwe o ibi tí mo ti fẹ́ kọ́ ọbẹ̀ rèé
ìkíní àìsàn sexually transmitted diseases mi ní fẹ́ kọ́ ọ̀kan rú rẹ̀ àní gonorrhea àní syphilis àní wax àní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mi ní fẹ́ kí kọ̀ọ̀kan mú ọ ká mọ́ wàá tún sọ yẹn àrùn éèdì wà ní gbogbo náà ara sexually transmitted diseases ni ìyẹn tiẹ̀ tún wá kéré a lè rí àwọn yẹn wò tàbí kí kọ́ máa lo oògùn lọ tí ò ní sí tí ó ṣẹlẹ̀ mọ́gùn nǹkan nígbà bá ti mọ̀ wípé ìwọ ló ń fẹ́ gbogbo àbá ti wá bí wọ́n kàn ná mọ́gùn lẹ́nu ni ọba wá lọ́ba lù ìyá rẹ̀ ò ní fojú sunkún rẹ̀ òun ló yẹ kí n pè ó kí n sọ fún un mo fi Ọlọ́run Elédùmarè bí ẹ ṣọ́ra fún ọmọbìnrin ọmọ ẹlẹ́sẹ̀ so ó fẹ́ ṣọ́ra fún. I love you. I love everything about you. I love your mother. I don't want anything stupid to happen to you. So make sure wípé o gbé ìgbésẹ̀ ní kíákíá lórí ọmọ yìí. Ẹ ṣe lọ jáde tí yóò rẹ̀ lọ́wọ́ àjẹ́ àmì àgbàlagbà ní ìtọ́wásọ́nà aláàdìbẹ̀ bọ̀ mi wàá mọ̀ pé ìṣàlẹ̀ wa ó ní lọ́wọ́ tó ó lè jù bá ń lọ. kìí ṣọmọ. Ẹ ṣe gan lẹ́ẹ̀kan dájú gbogbo nǹkan tẹ́ sọ fún mi pátápátá mo ti gbọ́ gbogbo ẹ̀ ni mo gbọ́ tó dẹ̀ yé mi àti mo ti gbà jẹ́ kí èmi sì findings lórí ẹ̀. ṣerú mi ọmọ ìpò. no dádì mi mo lè sọ pé ń parọ́ o. ó dìgbà bá ṣe findings. ẹnu mi ò gbà ẹnu màmí go gbà kó wàá sọ pé màá sọ pé ń parọ́. ọmọ wípé gbogbo owó tó ń kó fún gbogbo ẹ̀ ni mò ń rí tí bá ń jáde lọ tó kówó fún owó ìyá oníyà tí fi ń ṣe POS òun ló tún kó fún. èló ni màmí gan pa ní POS. owó ni even iye tó wù ọ́ jẹ́ owó ni wọ́n sọ ìyá oníyà dáadáa ẹ̀ nímọ̀. ẹ ṣe gan sa mo appreciate ẹ jẹ́ kí n ṣe findings lọ máa mú jà máa mú ẹ ṣe findings lọ ṣe. a ń gbòòrò mọ́dìyẹ lọ́wọ́ epo ní ọ̀jẹ́ kó ra títà lọ́jẹ́ ó tún ṣe findings àná ọmọ ìsìn ṣe ní ìrókò panu. ọ̀dà òkú sọ̀wọ́ rẹ̀ òkú sọ̀wọ́ rẹ̀ láti yan èyí tí ọba fẹ́. Honorable. èmi ni kọ̀ǹpútà ṣe fàájì. Honorable ẹ wo ọ̀rọ̀ tí kọ́ ni ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí o ń tá a fẹ́ sọ ó ju ọ̀rọ̀ ọtí lọ. Honorable ọ̀rọ̀ tá a fẹ́ sọ àbọ̀rọ̀ tiwa ṣé ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ ni. ẹ fara balẹ̀ èmi yóò sọ pé torí ọ̀rọ̀ tilẹ̀ ṣe wá owó àbí ẹ fọkàn ìbàlẹ̀ owó wà lẹ̀. Honorable kì í ṣe owó la bá wá sẹ́yìn ò gbọ́ wípé wọ́n ti fẹ́ change owó yìí. wọ́n ti yí owó padà wọ́n tiẹ̀ ti yí ni ká pé a sì mọ̀ pé torí owó torí títí yín lọ́mọ tí wọ́n fẹ́ fi pa owó yìí. Honorable kì í ṣe pé wọ́n ṣẹ̀ fẹ́ yí padà wọ́n ti yí padà nítorí tiyín bẹ́ẹ̀ ni. ẹ wò wọ́n ní tọ́mọdé bá gbọ́gbọ́ kókó nínú ẹ̀rọ ìyá ẹ̀ mọ́ọ̀mẹ́ gbọ́gbọ́ òun náà gbọ́gbọ́ sísí nípa odò ẹ fọkàn balẹ̀ wọ́n fẹ́ pààrọ̀ owó nítorí tèmi bẹ́ẹ̀ ẹ fọkàn balẹ̀ ṣeré àjọ máa mú tán. James mú kọ́pù champagne wá kó jẹ́ kí àwọn bàbá. ìdí ń bà wọ́n lẹ́rù nù àmọ́ ọkàn balẹ̀ láì. ẹ má yẹ káyà já yín o tí nǹkan mi bá ju ọtí lọ àṣà láti mọ ọkàn wa ti balẹ̀. ẹ farabalẹ̀ ìmọ̀ ṣé ẹ máa ń jẹ edé tó yí láta edé tó tóbi kàlùkàlù báyìí láta edé wọ́n máa gbé wá. jíjẹ ní gbogbo ẹ̀. a ti gbé jẹ́. Bàbá, inú mi dùn lónìí tí mo ṣe gbọ́ news yẹn. Mi kọ́kọ́ believe until tí mo tún receive phone call. Wọ́n change everything from the federal level. Fọ́mátì tá a máa fi dìbò lọ́tẹ̀ yìí, wọ́n change ẹ̀ mẹ́. Ẹ wo, mo rí pé agbára wà. Tí nǹkan tó pè ní òṣèlú ẹ̀kọ́ yàtọ̀ sí gẹ̀mí. Ìwà òṣèlú lẹ rí yẹn, sísẹ́mù òṣèlú láwa fi wín wọn nìyẹn. Ṣé tí wọ́n ti pọ̀ wọ́n yẹn láró? Torí tí wà nú ẹ̀. Àṣẹ tó wá látòkè kò sí bàbá ńlá kan tó lè yọ tó lè sọ kò ní rí bẹ́ẹ̀. Owó ti wà fún yín nìsín. Ẹni àwọn ìjọba nìkẹ́ máa lóni. Mo wá sọ fún yín
bí Mr. Kọ́lá àti olówó lágbà ọ̀pọ̀ ti ṣubú oníkan tó lè ṣe sí mọ́ kò wá sí bó ṣe lè kórí o ẹ̀gbọ́n mi ẹ̀ ti wọlé. wọ́n tún jẹ́ kí n realize pé any amount tí n bá fẹ́ change for this election director máa bá mi change ẹ̀ wá. so bá a ti ẹ̀ dìbò mẹ́ àti wọlé àwọn escort yìí. mo láti ní kó dúró sísàlẹ̀ kí wọ́n má wá sí. ọ̀rọ̀ máa ń dò. àwa la wà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe fàájì wa. wàhálà ẹni mú mi rò mo ṣe mo tiẹ̀ tún fẹ́ tu gan. bẹ́ẹ̀ ni àgbọ̀dẹ ti ṣe àgbẹ̀ kínní yìí ti dàbọ̀ àwọn olóògbé ló létí tó mú pàbọ̀ àbí bẹ́ẹ̀ kọ́. o tún ti mú kínní yìí. mo ní ọmọ yìí ti mú pa rẹ. a ní kó mọ mú díẹ̀ wọ́n gbàjà ọjà lórí mi. wọ́n mi ṣe yìí ni. orí ẹ̀ dàrú ó ṣẹ̀ṣẹ̀ wá pọ̀ ni. kí ló wá wà ń bẹ̀. ilé oògùn ẹ̀jẹ̀ ní fóbìnrin. má mi ni o ẹ mọ̀ gbọ́n àti lè kó pọ̀ ọmọ kì í dápẹ̀lẹ̀ ìyàtọ̀ sàṣọ̀dá. kí ni jẹ́ bẹ́ẹ̀. ayé ń ṣe ẹni ó rẹ́yàn fìjọ nìyẹn o orí ẹ̀ ti dàrú. wọ́n mi ṣe kó ń bu yín. wọ́n rí kìlẹ̀ bàbá ẹ̀ ni. bàbá mi lórí. ó já wá tó ní sí ọbẹ̀ mímú rìn. àmọ́ mi lè gbẹ́ díẹ̀. Big Mama bàbá ni ẹ yàrá ni etí à ó pọ̀ ẹ̀yẹ ẹ̀yẹ wọlé yàgbé bọ́dí o. àwa. ó yà ẹ fà tó dáa jọ ẹ fà tó dáa ẹ bá mú sí ẹ sí jọ. páàkì ojúṣe ẹ sí la fẹ́ jọ ọ ṣe sí ọ̀nà. ìrọ̀lọ́ ṣe sí èrò lè fi sọ́kúrò confam ó wà ń bẹ̀. ní káàṣì transfer ni máa gbà. ẹnu rẹ̀ wọ́n jẹ lára náà yẹn. ṣákàṣe náà ni àgbà. àwọn ayé ṣe kíákẹ́ ya. sábìsì ò dáa o. ṣe ti gbọ́ yàrá jẹ. nẹ́tọ̀kì ẹ̀ bad. nẹ́tọ̀kì ẹ̀ bad. ló káàṣì náà wà. ẹmọ tó ṣẹlẹ̀ àwọn àṣì ló tún fà. ẹ̀yà alájẹ ọmọ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kọ́ ọmọ yín kó tẹ̀lé wà wà lọ́gbà káàṣì. àníkàṣì lè nà àníkàṣì lè nà. ọmọ yóò. kí lè gún mi ṣe. ẹlẹ́fẹ̀ẹ́ mi ni fẹ́ lọ. ẹ wojú ayé o. àwọn aláwọ̀ tẹ̀lé wa o. aláwọ̀ tẹ̀lé wa máa ń bà òṣèré ẹni yóò rí bẹ́ẹ̀. mo ní màá lọ fúnra mi olóṣì ẹ má sá lọ. kí ni. báyìí màlẹ́bí ti fọ́ṣẹ́ tí sọ̀m lásán gan mọ́ mi ò lè ṣe. wàláì mọ́ mi ti fọ́ṣẹ́ kí mo ti gbà láti lọ lónìí tí n bá lọ léde lásán oore tí màá gbà wọlé ó kéré jù mú gba tìrì gbè wálé ọlọ́run mọ́ mi ti fọ́ṣẹ́ àbí wọ́n mọ̀ kan tó ń jẹ́ tí sọ̀m ó mọ́ tó wọ́n dàgbà tó bẹ́ẹ̀ lọ kó mọ̀ kan tó ń jẹ́ tí sọ̀m ó mọ́. àmọ́ ká sàn tó mọ́ mi ti fọ́ṣẹ́ ọlọ́run mọ́ mi ti fọ́ṣẹ́. Salamu alaikum. Salamu alaikum. Ta ló wà lé? Salamu alaikum. Ta ló wà lé o? àbá. Ṣé n tẹ́ ṣe òṣèlú tó dáa ni? Yóò níyà, ẹ sì máa ń jìn, ẹ̀jẹ̀ tí gbogbo ara lé gbádùn. Èmi náà ẹ̀jẹ̀ gbádùn nílé, mò ń ṣàgbà lọ́wọ́. Ìgbọ́n kankan ẹ̀jẹ̀ rágbà mi ṣe. Ṣẹ́ṣẹ̀ ni kíyàn rà tán lọ́dọ̀ yàn. Kó tó wá ní wá gbowó ní kó wá mọ jẹ náà kó mọ jẹ lẹsẹ pé yẹn ṣàṣàlátù. àfà dákun ṣẹ̀ṣẹ̀ mi wá ni. nígbà tá a dọ́dọ̀ ìyá lájẹ́ ó tajà fún wa adẹ̀yẹ transfer fún ìyá transfer ò lọ adẹ̀ ní kọ́mọ ìwà gbowó nulẹ̀ ìyá ní òun lè fọmọ ẹ̀ lẹ̀ adẹ̀ wá ló pa ìyẹn náà gbé ìwúgbé bàbá dára àdàn àfún ìgbẹ̀sẹ̀ gbọ́n náà ni adẹ̀ tó tẹ̀lé wa wọlé kó wá lọ gbowó. lẹ́tí wá ń jìn báwọn. à ń jì. ló tó báwọn. àfà òwe báyẹ bá wà ní bá ń gbé. ìyàwó tèmi. àwọn súbì láì. àwọn súbì láì. àwọn súbì tí o ní. bàbá. ṣe má parọ́ padà lójú ìdíje ṣé ẹ rò pé àwọn ará ìlú yìí máa dì í wọ́n dìbò fún ọ. èmi olówó làgbà kò sí ẹni tí mo lè gbélé ní gbogbo àdúgbò wa yìí. ó dìbò fún ọ. àṣírí wọn náà sọ ìwọ lọ́kàn
lóòótọ́ náà sì ni ìwọ lọ́kàn ò ṣe tẹ́lẹ̀ wá ò ṣe fárẹ́sà ó dìbò fọkàn balẹ̀. ó sá lọ ó sọ pé ó sá lọ kẹ ó dà mo ti gbọ́ màá mo ń bọ̀ ọ̀rẹ́ yóò sí wọ́n ní akọ̀wé àgbà ilé owó wọn ló ti fẹsẹ̀ fẹ́. sí náà lọ ajọ láyà ó ti yẹ kó rí nù tó mọ̀ pé gbogbo ohun tó délẹ̀ yìí tó mọ̀ pé torí tiẹ̀ ni wọn kó owó lẹ̀ wọn kó epo lẹ̀ á sì í pẹ̀lú ògùn ọlọ́run á wọlé mi ò ní fàyàn kalẹ̀ kó má wọlé. ìṣègùn ẹ̀kọ́ àtìlẹ́yìn ẹ̀ bàbá dọ̀kan rẹ̀ ni màá tún padà wá ẹ jẹ́ kí sáré dé ilé lọ́hùn. ọkọ̀ bá lẹ́ o ọkọ̀ bá lẹ́ o. Thank you. Daddy. Báwo ni? Ọmọ ìyá o. Mo ti ń lọ nù. Torí ìtẹ́ mi ṣe tí ìjáde látàárọ̀. Mo ń dúró de ìgbà tó lọ náà ni. Mo ti ṣe tán mo ti lọ sá. Ó dàbọ̀ sá. Irọ́ nígbà tí ìṣe pé a ṣẹ̀ṣẹ̀ mọ́ra tí ọba ń lọ báwọn at least ṣe ọmọ pé ibi náà ló máa sábà bá mi tí a dẹ̀ mọ bí a ṣe é ṣe. Mo fẹ́ o kí mi dáadáa o tó máa lọ ni. Ó dàbọ̀ sá dádì. Kìí ṣe kíkí báwọn kò ságbàdá bí onírùgbọ̀n gbé ń jó ṣẹ̀kẹ̀rẹ̀ bá ti ń paná ní ọmọ àṣọ tó rọ àpò bó ti rẹ̀ ṣe bí èmi expect owó kókìrí o. Ṣé kò fẹ́ ìfẹ́ láti sọ látàrọ̀ rẹ̀ ni? Ìwọ náà gbọ́n tí mò ń sọ ọ̀kan fẹ́ fọkàn sí mi nígbà bẹ́ẹ̀ ìṣọmọ bẹ́ẹ̀. Dáàdì kì í máa tọ̀ yìí. Ṣẹ́rí 100k wà báyìí but lọ́jà mi. Èló lọ fẹ́ fún mi náà dẹ́kẹ̀ tí ó lè tó bá tí ó nìkan ọmọdà ń tọ́ bá lọ́jà. Ẹ wo dáàdì mi ò lówó tí mo lè fún yín for now. Ẹ wo Ṣadé. Ẹ wo dáàdì ìjà rẹ̀. O lè tó lè fún mi kò sí. Ọ̀dà. Kẹ́lẹ́kẹ́lẹ́ mo bẹ Ẹlẹ́dàá mi sọ̀rọ̀ ọgbànú lé mi mo bọ́ sọ Àyìnlá mo tún gbèsè mi dé ọ̀dà wá gbà fọlọ́run èmi ló lè fún lówó ní 100,000 tó kú dání. I will know what to do. I will know what to do. 1,000. Mo sọ fún ọ̀nà tó bá jẹ́ bàbá rẹ lọ wá síbí sọ́ọ̀dì pé kí bàbá rẹ ó lọ tó pé 4 o'clock lẹ́tí wá. Dájú ẹjọ́ POS mo sì ní ìwé òwe dájú wá. No, mi sọ pé ò ṣe POS but mo fẹ́ kó wà reasonable enough when an old man like myself is here already wípé I am coming. Wá débi tó ní pé kí n lọ tó is that. Daddy ẹ wò ṣe láwọn tó tọ́tò sí bí the same orí tẹ nínú làwọn náà. No orí wa yàtọ̀ what are you talking o kàn wo orí mi ni orí mi kòròfo ni orí tèmi is full of so many things that are very very. bàbá orí òjò orí lọ́rùn. ẹ má lọ bí o. ó yẹ súnmọ́ mi ẹ̀mí tẹ̀mọ́. bẹ́ẹ̀ ni èèyàn wá jí mi. èèyàn dà. ṣé màá gbórí mi rè é. ẹ má bínú o. orí òjò orí lọ. Sàníyẹ ní bàbá lẹ́ni
No. Bàbá ẹ bá sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn fún mi. Ẹ dá mi lóhùn. Ẹjọ́ báyọ̀ lọ́tọ̀. Dádì, èyí tẹ́ gbé sẹ́yìn tó ń wa tọ́ ẹ̀kọ́ sọ fún kó dákẹ́ náà. Dádì, Àbísá. ẹni sùúrù. Mẹ́rán àtọ̀rẹ́. Ẹ wo ẹni sùúrù. Afẹ́fẹ́ tó lọ. Ẹ jẹ́ sọ kíní kan fún yín kó yé yín o. Ẹ̀yin kọ́ lẹ ó kún bí fún mi o. Ẹ̀yin dẹ̀ kọ́ lẹ fún mi lówó tí mo fi. Jọjọ mi. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Èmi ò láì kì í tọ́ tó ń pa yẹn. Èmi mo dẹ̀ ní right láti sọ nǹkan tó wù mí láti ṣe. Ṣé rí bíbí? Fún ẹgbẹ́ bàbá ẹ̀. Kò sí cheating bíbí. Kò sí cheating bí. Ẹ máa lọ tó. Kò sí cheating bí. Ibi ò kì í ṣe báǹkì náà. Ẹ lọ pariwo mọ́ báǹkì. Èmi ló ń sọ yẹn fún. O dẹ̀ bí ní pé òun bọ̀ wá sínú ilé láti wá bá yẹn. Question wo ló ń béèrè lọ́wọ́ rẹ̀? Are you with your senses at all? Daddy, àwọn báńkì ló lọ sọ ẹ́ di cashless náà. Wọ́n sọ ẹ́ di cashless. Wọ́n máa sọ ẹ́ di cashless. Wọ́n sọ dáàbì ẹ́ di cashless. I am telling you this. Ẹ ti lówó gbà. Ẹ lọ tó. Ẹ lọ tó. Daddy, mi ò fẹ́ ju 1,000. Wọ́n fi ẹgbẹ́ bẹ́ẹ̀. Mo máa gba 5,000 bí. Bẹ́ẹ̀ ni. Èmi ò fẹ́ mẹ́yẹ tó ní lọ́wọ́ o. Tí ìbá gba 5,000 bí a máa close ibi down. I will tell you this today. Ẹ jẹ́ sàárè kí ni kan fi yín. Ṣé rí owó tá a ń lò ní this time around? Àwọn owó gbà báńkì. Àwa náà lọ sọ́dọ̀ àwọn ìyá alátẹ. À ń fowó owó lọ́dọ̀ wọn. Lẹ́ni tẹ́ ẹjọ́ ń gbé ilé kan náà tó dàbí bàbá fún ẹ. Dádì, ṣé bá kúrò yín ṣe owó jẹ́ báńkì? Má dárúkọ àbúrò mi. Àbúrò mi ń ṣẹgbẹ́ orí ẹni. Ẹ bá mi gbà. Dàkínì. Èmi la ò ní yàn sí. Èmi la ò ní yàn sí. Bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí. Èmi la ò ní yàn sí. Ẹ wo, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn mi. Mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe dúró tì mí tẹ́ ẹ̀ jẹ́ kó dúró tì mí. Nítorí pé àwọn kan máa ń bá ní lọ sógun tó máa ń yóyàn lẹ̀ sójú ogun. Ṣùgbọ́n ẹ̀yin ẹ tẹ̀lé mi débẹ̀, ẹ bá mi jagun náà, ẹ dẹ̀ mú mi padà wá sílé. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ wo kí ni wọ́n sọ tán? Wọ́n lọ́wọ́ wa ń gbọ̀n, ẹ wo mo di kọ́ọ̀pù sọ́wọ́ mi gbọ̀n. Tọ́wọ́ bá tiẹ̀ wá gbọ̀n, ṣọpọlọ mi gbọ̀n ni. Ọpọlọ inú ọ̀la máa fi ṣe ìjọba ara wa yìí. Ẹ wá dúró gbogbo ìlérí tí mo ṣe fún yín pé màá ṣe, Ọlọ́run á fún mi lágbára náà màá dẹ̀ ṣe. Gbogbo àwọn ọ̀dọ́ ìlú ìlà máa fún níṣẹ́. Gbogbo àwọn obìnrin, àwọn ìyá lọ́jà, gbogbo wọn la máa fún níṣẹ́. Àwọn bàbá lọ́jà káàkiri, àwọn òṣìṣẹ́ ìjọba a máa san owó wọn lóòrèkóòrè bó ti tó àti bó ṣe yẹ. Mr. Kola. Ìwọ la fi fún. Ìwọ la fi fún.
ìwọ la fi ṣàgbàlagbà ìwọ la fi fún bẹ́ẹ̀ni kan ṣe kàndúkàndú ìwọ la fi fún. àjùlọ la fi hàn. bẹ́ẹ̀ni. ẹ wo àfòṣèlú àwọn ni. a jẹ́ kí wọ́n mọ̀ pé olóṣèlú ni wọ́n nǹkan ó dùn nǹkan lọ. bẹ́ẹ̀ni ẹ wo bí gbọ́dọ̀ bàbá ìyá ẹ wo igi lẹ́yìn ọgbà mi rèé ó dúró tì mí obìnrin dáradára ni ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ó yẹ kó yá bẹ́ẹ̀ni. inú mi kàn dùn ní bí mo ṣe bá yín báyìí ẹ wò má ti lọ mo ti gún yẹn ni mo gún mo ti ní perfect table ìkẹwà lè jẹ. Ọlá fa síyà báwo lọjà ọjà fọ́ kọ́nà sanu wa ni kò sí ẹ̀ tí mo fi this time around POS ó ti fọ́ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ń padà sẹ́yìn POS ti fọ́ láti gbà wo tí ọ̀kan bá ṣe business kan báyìí tó ń bá rí i pé ó wà ní ibẹ̀ wọ́n rówó wọ́n ṣe nǹkan kan àbọ̀ rí kún ra mọ́tò gbogbo náà wá ṣe kí ni wọ́n á rọ́ọ̀ṣì lọ sí ibẹ̀. Adisa ọjà ti fọ́ o látàwọn bí mo ṣe ń wọlé látàwọn rẹ̀ lé nígbà tó ṣú mi ń bẹ̀rẹ̀ tí mo sùn ló tẹ́ fún wá síbẹ̀ ká fẹ́ gbọ́ fẹ́ sí mi díẹ̀ ọjà ti fọ́ o ọjà ti fọ́ ti pẹ́ má jẹ́ kí n pẹ́ POS yóò kì í ṣiṣẹ́ mọ́ kí yẹn kàn má jókòó sínú ilé mi because ìgbà tá a kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ máa pọ̀ imagine nígbà kan POS iṣẹ́ tó fi ń tọrọ ṣẹ́ ni tí máa kọ́ wọ báńkì láàárọ̀ mi ò kì í ṣe àwọn gate man yẹn ó ti ní mò ń ṣe máa dá gbé 500 lé lọ́wọ́ báyìí pàmò wọlé báńkì báyìí mo ti jáde mi ò kí ló ti 30 minutes lọ mo mọ̀ pé bí a mo gba bí 900 jáde 900 yẹn kò lè di 2 tàbí tán mo ti mọ iye tí màá ti rí ìgbà yẹn mo ṣe fi ojúlóge bá dúró àti máa fọ́ra nígbà kan báyìí ṣàdé àwọn ẹlẹgbẹ́ bíi wọn àwọn bá mi káwó jẹ́ ká bọ̀ sàkáǹtì mo mọ̀ pé òmìnira fẹ́ jí o kí ṣe pé ìbọn èmi náà àṣefàgà pé ẹ ṣe bó ṣe wù yín bọ̀ nísìnyí wọ́n ti báṣẹ́ jẹ́ wọ́n ti tójú bọ̀ mi ò kí mọ̀ bí yàn ṣe máa ń ronú àwọn èèyàn tẹ́ pé tó máa ti pé iṣẹ́ òun ṣiṣẹ́ kan báyìí olówó ń bẹ̀ àwọn náà wà ní jókòó kán wà creative pé báwo làwọn ti lè bí ọpọlọ àwọn kalẹ̀ káwọn fi wá another way irọ́ o èyí tí wọ́n ṣe yẹn gangan wọ́n fẹ́ tójú bọ̀ tó máa tójú bọ̀ wọ́n wá bàjẹ́ wọ́n ti bàjẹ́ jẹ́ mẹ́rẹ́. Àdìsá ní kí n sọ kíní kan fún ilé ẹ̀rìn tó dé yìí mo sọ pé kíní kan nìkan gbèrè ìyẹn pọ̀ bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn àbọ̀ understand sórí ní orílẹ̀ èdè àwa yìí bọ́lá ń ṣàánú fún wa ni sórí àwọn èèyàn wa kíní kan ti bà wọ́n jẹ́ àbọ̀ understand tí wọ́n ti rí pọ̀ ń ṣiṣẹ́ kan báyìí ibẹ̀ náà ni gbogbo wọn á focus that's the same thing kan tí mo sọ fún ẹ. tí o wá rí tí wọ́n bá ti á focus síbẹ̀ báyẹn ọ̀nà kan òwò ọjà lórílẹ̀ èdè àwa yìí o má jẹ́ kí n tẹ̀ tó bá ti di pé bísíǹsì kan táwọn èèyàn rọ́ọ̀sẹ̀ síbẹ̀ tó ti di pé ọjà ẹ̀ ti dé fún láti gba ìbò míì because ní tó bá ti fi mú káwọn èèyàn máa rọ́ọ̀sì síbẹ̀ ìyẹn ti dé tó bá tètè wá míì ìyẹn ti wà lucrative nìyẹn. tó bá ti rí bíbélì owó tó sọ yẹn kéèké mọ́. ọ̀rọ̀ tó bá mi nínú jẹ́ tó ń gbomi lójú mi ni o. báwo wá ni pásítọ̀ sọ. wọ́n ní ọkùnrin tó jábàálẹ̀ mi òun ló yẹ kó ṣáájú orí mi kéde máa wo kí ṣe pé mi fẹ́ bọ̀bọ̀ yẹn o àwọn pẹ́rẹ́ǹtì mi náà dàrin ìwà rò wọ́n sọ pé ọmọ táníkà ni pé báwo lè lọ́mọ olówó ṣe máa fi ọmọ táníkà àwọn náà jẹ́ kí n fẹ́ abẹ́rẹ́ ayé mi ló dé báyìí pé mi ti bá mi. èmi mọ̀ pé ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ látẹnu Ọlọ́run ló ti jáde àti pásítọ̀ bá sọ kí ni pásítọ̀ sọ fún ẹ pé solúsàn báyìí. nǹkan tí pásítọ̀ ti ẹ̀ pè lọ́nà àbáyọ fún mi pásítọ̀ ní àfi kí n gbà ọjọ́ mẹ́ta pẹ̀lú àdúrà kí wọ́n á máa sọ́nà àdúrà mi pé kí Ọlọ́run ọba yan ọkọ tèmi fún mi kí n má ṣìyàn wọn. ṣe rí báyìí Ọlọ́run ò ní jẹ́ ká sa ṣẹjẹrí bú bẹ̀tù tèmi kàn fẹ́ sọ fún ọ ni pé wàá súnmọ́ Ọlọ́run lákòókò yìí torí pé kò sí tọ́lọ́run ò lè ṣe èmi mọ̀ pé ọ̀nà àbáyọ máa wà lágbára Kristi wàá dẹ̀ ní ọkọ tiẹ̀ tíbẹ̀ ó dẹ̀ gbà ọ́ tí ó rọ̀ Ọlọ́run lágbára Ọlọ́run. Ọlọ́run aláàánú yóò bójútó ayé yóò sì dá sí ọ̀rọ̀ ayé ẹ̀ lágbára Ọlọ́run àjọ máa gbàdúrà fún ẹ. Bàbá, the way tí mo ṣe ń wo kinní ṣó possible ká dẹ̀ wọlé fún election yìí
Honorable. Ẹ̀jẹ̀ sí bí ìgbà tí gan ọmọdé ní nínú òṣèlú. Òṣèlú ìjọsìn ti yàtọ̀ sí tìsí o. Ṣé rí mo fẹ́ kẹ́ mọ kiri kan o? Mr. Kọ́lá tó lágbà fà kalẹ̀. Olówó lágbà àti Mr. Kọ́lá wọ́n ti lulẹ̀. Wọ́n á fẹ́ kẹ́ mọ kiri kan ṣe pé àtòkè làṣẹ tí yín ti wá. Ní tó bá yẹ ti mú àṣẹ wá látòkè tí ra wá support yín. Ẹgbà pọ́lọ̀ ló wà lẹ́yìn o. Ní problem kankan o. Ẹ má fura any sense. I promise you. Okay. Yeah. Ọlọ́run àgbà fún wa. Èmi tí ẹ wo àwọn civil youth yẹn, wọ́n láwọn wà lẹ́yìn wa. Let's see what they can do. Àdúrà wa gbà. Táwọn náà bá ṣe tiwa, a máa mọ̀. Torí ẹ̀rù tí ẹ̀kọ́ bá mi gbà tẹ́ ní kí n wá bá yín. Mo ṣe wò pé ṣé kí n kó àwọn boys dání àbí tẹ̀lẹ̀ ṣe ní kémi nìkan wá yẹn. Àwo ni ó ń pè yẹn. Àwo ló ń pè yẹn. Àwo politics gangan ni mo fi wọ́n yẹn. Tẹ bá ti kéèyàn wá bẹ̀ yẹn kó fa àwo politics bẹ́ẹ̀ mọ́. Pa mí bí ọtí, pa mí bí ọtí, pa mí bí ọtí, o. Ìfẹ́ rẹ̀ ni o. Ìfẹ́ rẹ̀ ló pa mí bí ọtí, pa mí bí ọtí, pa mí bí ọtí, o. Dámi lóhùn náà, ọmọ bísí. Daddy, ẹ wo ẹjọ́ mo need help ni o, please Wọ́n sir. tẹ̀ torí gbogbo nǹkan ti ojú múwámúwá lọ. O ò ní ìkọ̀kọ̀ mi ju owó. I don't have any money to give you right now. Kí ni nǹkan tó fẹ́? Daddy, I'm not talking about money. Daddy. What is it? What do you want? Daddy, ẹ mọ̀ nǹkan ṣe rí lórí ọ̀rọ̀ fiancé mi tí mo mú wálé tí mo sì mi ò like mi. Ṣe rí bọ̀bọ̀ yẹn mo like ẹ̀ gan. He's my joy, he's my life, he's my everything. Daddy, please, ẹ jọ̀ọ́ bá mi bẹ̀ mọ́ mi. Jọ torí Ọlọ́run gbà tó rán mi sí màmá ẹ̀. Ṣé kò ń ṣe màmá tiẹ̀ ni? You can't talk to your mother. Must I be the one talking to your mother? Kí ló dé? Bá mọ́ mi ẹ̀ sọ̀rọ̀ fún rẹ̀. Daddy, I know you can do it. That's why I've come to you. Daddy, please help me to beg her, ẹ jọ̀ọ́, ẹ bá mi bẹ̀. Ṣé rí bọ̀bọ̀ yẹn tí mi ò bá rí mi ò lè gbádùn. Mi ní get ara mi, Daddy, please. Now I love you. All right, mo ti gbọ́. I will only try my luck. Ọmọ kó mọ́ mi lágídí. Yes. Ìwọ̀n bá dẹ̀ mo lè force ẹ mọ́. I pray she will listen to me. Because mo ti bá sọ̀rọ̀ several times. So I will just try for this last time. Thank you, Daddy. All right. Thank you. Now let me have my peace, please, okay? Okay, Daddy. All right. Thank you, Daddy. I'm happy. Daddy, bye-bye. DPP. 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 Nígbà tí adé ìletò tí a bá ẹ̀yin ọ̀dọ́ tí ẹ wà nílẹ̀ tó ó fi ń dá wa lójú pé ẹ̀yin ọ̀dọ́ ẹ ti ṣe ti ọ̀dọ́ ẹgbẹ́ yín. Sẹ́rí èmi táwọn wájú yìí olórí ọ̀dọ́ nìkan náà nínú ẹgbẹ́ DPP ni mí. Ìyá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àwọn ni woman leader ẹgbẹ́ DPP. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí wọ́n rán wa sí látẹnu wọn á jíṣẹ́. DPP. 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 A kí gbogbo ẹ̀yin ọ̀dọ́. Inú wa dùn láti rí yín nígbà tá a dé yín. A rí i pé ẹ gbárùkù ti ọ̀dọ́ ẹgbẹ́ yín. Ẹ jọ̀ọ́ a bẹ̀ yín. A fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ fi ìfẹ́ hàn sí ọ̀dọ́. Kó má ṣe pé ojú yín la rí àrínú yín. Tí ẹ bá ṣe tiwa inú wa á dùn fún ọjọ́ ọ̀la yín ni o. Ṣé mọ̀ pé ọ̀pọ̀ ọ̀dọ́ ló kàwé tí kò ríṣẹ́. Ọ̀pọ̀ àwọn ọmọ ẹlẹgbẹ́ wa gbogbo yìí ló kọ́ṣẹ́ tí wọn ò rí nǹkan fi ṣe. Bẹ́ẹ̀ làwọn ìyá wa tí wọ́n ń ṣòwò wọn ò rówó ṣòwò. Àmọ́ tẹ́ ẹ bá gbárùkù ti ọ̀dọ́ mo nígbàgbọ́ pé ohun gbogbo á di ṣíṣe. Àwọn bàbá wọ̀nyí ti dàgbà. Ẹ jẹ́ kí wọ́n lọ sùn. Káwọ ọ̀dọ́ káwá jábọ̀ fún wọn nílé. Ẹ jọ̀ọ́ a bẹ̀ yín torí ọjọ́ ọ̀la wa. Ẹ jẹ́ agbárùkù tí orí ẹgbẹ́ wa.
DPP. Ọ̀dọ́ ló lè ṣe. DPP. Ọ̀dọ́ ló lè ṣe. DPP. Ọ̀dọ́ ló lè ṣe. Ẹ ṣé o. DPP. Ọ̀dọ́ ló lè ṣe. DPP. Ọ̀dọ́ ló lè ṣe. Ẹ̀rọ bá ti bàbá wípé láti wọn bọ́ gúnṣẹ́ nítorí ìjọba jíṣẹ́ fún ọdún bá ti délé ẹ sọ fún wọn pé àwọn ọ̀dọ́ àwa ti fi àwa ti fi wọn bẹ́ẹ̀ tó bá wọ́n jùlọ àwọn ọmọ àdìsọ́ bá wẹ̀yìn báyìí àwọn àdúrà àti bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ bọ́. Bẹ́ẹ̀ni o. Ẹ wá òun máa lè dà láti kú ẹ wò ó bá a tó pàpà lókè torí tó bá ti wọlé àdéhùn ọ̀sẹ̀ ti fún wa ẹni kọ́ mi jẹ ọmọ àdìsí ìjà wọ̀ DPP. Ọ̀dọ́ ló lè ṣe. DPP. Ọ̀dọ́ ló lè ṣe. DPP. Ọ̀dọ́ ló lè ṣe. Ọ̀dọ́ ló lè ṣe. Àwa náà máa gbárùkù. Tó bá ti wá wọlé, wọn ò gbọdọ̀ gbàgbé àwọn ọkùnrin o. DPP. Ọ̀dọ́ ló lè ṣe. DPP. Ọ̀dọ́ ló lè ṣe. Ọ̀dọ́ ló lè ṣe. Inú wa dùn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó dáa tó ń jáde lẹ́nu yìí gbogbo sẹ́tẹ̀ ẹran àpáta pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yìí tá a bá ti dé ọ̀dọ̀ àwọn tó rán wa sí yín ìsẹ̀yìn pátápátá la máa jẹ́ DPP. Ọ̀dọ́ ló lè ṣe. Tá a bá ti ń lọ sìn ẹ máa fún wa ní aṣojú méjì àbí mẹ́ta láàrin yín nǹkan tí wọ́n ní ká fi fún yín afẹ́fi jíṣẹ́ ó wà ní mọ́tò. DPP. Ọ̀dọ́ ló lè ṣe. Òwò ìjà ìdájẹ́. Òwò ìjà náà kò pé. Àdìsá àti padà àwẹ̀ máa mú kinní nà á. Nígbà tá a jẹun tán tá a débi nígbà ẹ̀ẹ̀kan nígbà tẹ́bi ń pa ọ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ríru àwa débi tán náà à ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ríru. Ẹjọ́ ẹ̀dá mi lónàá. Kí ló dé sẹ́nu pátá lòun fi káàdì sí mi. Dáàdì ẹ̀yin lè fa òkúlé. Mọ bínú dáa. Ẹ̀yin lè fa òkú. Mọ bínú. Fún ní káàdì fún ní káàdì. Tọ́ yọ. Ṣé wọ́n fa ìfẹ́ yá lọ́ọ̀dún náà ní àbí kí yẹn? Irọ́ o, àgbòwò mi mọ̀ 15 yẹn ọ̀yọ́ a ó wà á ṣírò 35 mọ́ àwa jẹ́ 5,000. 35 mọ́ 15 ẹ̀kan àwa jẹ́ ẹgbẹ̀rún 5,000 naira. Èló ni kọmíṣán rẹ̀ wọ́n lọ́dà yìí. Kọmíṣánná wo ni pé 200? 200? Kọmíṣánná 200? Ó 200 àpò kan ó wà òkè. Irú àwọn wo ni mo bá rìn? Ìwọ náà tẹ́. Àní o tẹ pín sọmọ pín rẹ ni. Ẹ kí má ti pè fún ọkọ mọ̀ tẹ́. Mo dá dúró. Ó kàn náà ń pè bẹ́ẹ̀. Wèrè mọ̀ ń bá rìn o. Igidagi. Kí ni jẹ́ gidagi? Bàbá yìí. Ẹ̀rìn ń jẹ bẹ́ẹ̀, ẹ̀rìn. Ó kù díẹ̀. Èmi náà bá wí. Làákàyè kù díẹ̀. Ẹ wo kí ní bí wájú ti níbi orúkọ ṣe wí. Èmi náà bá wí. Dáwọn náà jàre ìjàkọ́lá ni o bá jàbí. Ọ̀dà ọ̀pá àtìlẹ̀ méjì. Ọ̀pá àtìlẹ̀ èje ẹ̀yọ́ ọmọdé ẹ̀ nílá káyì kankan ẹ̀ kàwé. Ṣé ẹ̀ wáìnì? Ẹ dúró náà. Dádì ẹ̀ dúró náà. Ẹ̀ wò ká tó kọ ní sọ́n wáìnì ni. Kí ló kọ? This of business for the daily now. Wọ́n ní kò sówó nínú àkáǹtì ẹ̀. Àní ọmọ ní ọ̀sọ̀ way sufficient fund. Ẹ mọ̀ kọ́ sílẹ̀ ẹ jẹ́ check balance. Check balance. Ìṣirò ni ẹ̀rí pé ìṣirò àkàǹtì lè nà. Dáàdì lè pọ́n ilé gan ẹgbà. Kí ló ṣẹlẹ̀ sẹ́yìn tí ò bá ní òkò níbi kéde kí ṣe wà dọ́dọ̀ fún àní fún àwọn àǹfà ìfún ká ọ́fíìsì ọ̀dọ́. Mo ò lówó náà ká ìṣẹ́rọ àkàǹtì tó wà ní wọlé. Kí ni náà ló wà mí? Olówó náà àkáǹtì. Olówó bẹ́ẹ̀. Olówó bẹ́ẹ̀ mo. Dáàdì ẹnìkan fún lówó. Lówó ẹ̀. Ẹni lówó mi lówó mi. Gbèsè ìwọ lọ́ta bá bá jù. Wọ́n ò jẹun. Ìwọ lọ sọ wípé ọ̀dọ̀ gbogbo bọ̀dá. Ẹ wò ó kẹ̀kọ́ ká kọ̀kọ̀ bí àlùbọ́sà ẹ fún mi lówó mi. Ìdí ìdẹ́gbà alákàrà sí o. Ó dẹ̀ fún mi lówó mi. Bá mi lé. Ẹ fún mi lówó mi.
ọkọ mi ṣé ẹ̀yin bí mo ṣe rí látàrọ yìí. kí ló dé sílẹ̀. inú mi dùn gan-an torí pé látọjọ́ kan tí mo fún campaign èmi inú mi dùn jù. Tábà débí aṣíwájú ni o, tábà tún dán akọ́ládé ni o, ṣe lórí mi wú inú mi dùn gan. Ọ̀rọ̀ bí àwọn ìyá yìí ṣe ń ṣe tínú wọn dùn, àwọn bá in fact àwọn youth gan gbogbo wa ti ṣe gbogbogbogbogbò ṣá. ọmọ tó fà á pé wọ́n fẹ́ dìbò fún ìrọ̀rùn, wọ́n fẹ́ dìbò fún ìtẹ̀síwájú àti oríire nítorí ẹ̀ lọ ṣe ń fìfẹ́ hàn mí wọ́n ní choice. ìgbó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé yes first lady ti rùn lára mi. ó bẹ́ẹ̀ tí ẹ rí wo ọ̀rẹ́ mi jẹ́ lónìí. kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mi. I need something like tó bá ti kọ́kọ́ lè get me fruity. Yes ẹ jẹ́ kí n sáré lọ fún mi fruity. All right kí ló ṣe. tí ẹ wà lápá òun náà ní gbogbo ìṣe fi ìfẹ́ hàn sí tí gbogbo ìlú túyáyá tó túyáyá nítorí tiwa kí ló wá dé tó jẹ́ ká fi ìfẹ́ náà hàn sí àfẹ́sọ́nà ọmọ ẹ̀. Orúfẹ́ wo ló fẹ́ kí n fi hàn sí? Orí fámìlì tọmọ yẹn ti wá ni. Ó mọ̀ pé ìfẹ́ ni àkójọ òfin ni. Ó ju gbogbo nǹkan tó ń sọ yìí lọ. Tá a bá fìfẹ́ hàn sí wọn, gbogbo ẹbí wọn náà pátápátá, a lè tún wọn ṣe ká yí ilé ayé wọn padà sí dáadáa. You know? Èmi náà mọ̀ pé ilé iṣẹ́ tó ká má fìfẹ́ hàn sí wọn. Ṣùgbọ́n ó rọmọ yẹn gan bó ṣe ń lò ó rí ìyá ẹ ìyá kúkúrú ọjọ́ tí ìyá yẹn kọ́kọ́ wá ẹ̀rù bà mí o ṣé bí wọn ò gbé lọ gbé àlùjọ̀nù kan wá ṣé bí wọ́n ṣe níbi pé kí n kó wọnú ìgìrì lọ́jọ́ yẹn ni. tó bá yẹ kó yẹ kó bí Ọlọ́run ò ní jẹ́ kó ìyá yẹn bí àti pé Kọ́ládé mo mọ̀ ẹ́ o. Mo mọ tèèstì ẹ ṣé wàá wá rí mi pé orí ìyá yẹn ló bí wàá dẹ̀ accept pé wàá gbé mi sílé gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀. Mo mọ nǹkan tó fẹ́. Nǹkan tó mọ ẹ fẹ́ la fẹ́ bá fẹ́. Èmi ò wá fẹ́ o, èmi ò fẹ́ owó èèyàn yẹn. Orí ìyá tó bá bímọ ọmọ inú wọn ò lè dá. Yes now. Ìyàwó mi inú ìkòkò dúdú lẹ́ẹ̀kan funfun ti jáde. Mo ń pè é pàdé aṣọ ọkọ lórí ẹmu ṣáàjà sílẹ̀ bẹ́yìn. Lọ bá mi gẹ́ tó jẹ́. ẹ kúrò lẹ ẹ fẹ́ gbowó èló lẹ fẹ́ gbà. balẹ̀ àwọn àìbáyé láti àdúgbò ó ti yẹ ọ àádọ́ ẹ̀tọ́ ti wà ní àwọn onílẹ̀ ni wọ́n á ṣe kí ní àádọ́ lẹ̀ ojú ó tẹ̀ ń jà lọ́wọ́ àwọn yẹn àwọn ní ghana àádọ́ ẹ̀tọ́ ti wà ní ó ti yẹ ọ bí ẹ fún alẹ́ tó ti àkàrà. ẹ̀yà mo ti máa gbé mọ́ wọn àbẹ́ agbẹ́tọ̀ sí wa ni ẹ̀yà bẹ́ẹ̀ ti gbọ́ ọmọ gbọ́dọ̀ àwọn alátìlẹ̀ agbẹ́tọ̀ sí wẹ̀ fún alẹ́ tó tó àkàrà lọ àbáwọláwà mọ́mọ́ o báwọláwà o. ṣé ṣe kó orí yín burú mọ́ tilẹ̀ orí yín burú mọ́ tilẹ̀ yín ẹ mọ bí tó yẹ ká ẹ lọ ni. bẹ́ẹ̀ ṣe rí wòkòwòkò yìí apá pé ẹsẹ̀ pé ẹ lè wá jẹ́ tẹ̀ ṣe ẹ dá mi lóhùn. ọlọ́àgbọ̀ ẹ̀ bá dàrá bá ṣe ṣáájú tíátà lójú ẹ̀ sọ́ọ́lì ṣé bá jẹ́ orí ẹ̀ ti burú bó ṣe wà yìí ó sì ti ṣòfò ọ̀ya iyẹ̀ inú yìí kọ́ ra ọ̀ya ẹ máa fọṣọ yín ẹ bú aṣọ yín ẹ máa bú ẹ máa dà ẹ máa bú ẹ máa dà. ẹ máa yé ìdá lọ. ilé ẹgbẹ́ ìjà tí o wá sùkúl fún stọ́mọ̀. bọ́ọ̀lù spẹ́ẹ̀sì lọ́wọ́ fún mi. ẹ máa bú ẹ máa dà. Ẹ̀yin ládàá tó lórí tó. Bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀la yìí.
orí yìí kù ìyá kan ló ti fi ìyá àti bàbá kan báyìí èmi lẹ wá bá èmi kọ́ ìmọ̀ ọ̀la. ìdáná báyìí látàárọ̀ báyìí sẹ́mi ìdáná látàárọ̀ tí mo ti rán ọmọ yìí sẹ́ńtò ní ọlọ́pàá máa lọ bá mi gba owó. mi rí wo. Orí báyìí èmi bá ó dà mọ́ ọ. Ìjẹ́ mo fẹ́ lọ sí olóòrí ẹ máa gbà mí bẹ́ẹ̀ láti fi wákàtí mẹ́ta sẹ́mi ìdáná báyìí pé mo kùn rán ọmọ iṣẹ́. Ọmọ náà sí kí mo wá bẹ́ẹ̀ sí báyìí tẹ̀lé mo gbà mí o. Ìjẹ́ mo lè sí olóòrí ló bá mi. Mo yá kí n pè é. Olórí burúkú ìwòrán lọ́wọ́ látàrọ̀. Ẹ tó ṣépè fún mi, mọ́mì tó ṣe mọ́ ṣépè fún mi. Jọ, kí ló ṣe ẹ́? Mọ́mì ìbòtán lásán ni. Ìbòtán? Bẹ́ẹ̀ ni láti bí ọ̀sẹ̀ kan. Àbórí ẹ̀dá mi ni. Ṣé mi mọ̀gbà tó ń lọ nínú ilé ni? Mọ́mì. Wọ́n ti dá gbòdù. Mọ́mì bíbó. Bíbó? Mọ́mì ṣe tó sọmọ tẹ bí ni. Ọmọ òṣìwò. Ìtì mọ ọkùnrin mọ́mì. Ó sí wàhálà ọmọkùnrin. Wọ́n ò lọ sún mi déèdì pàrágà. Kí ni wọ́n ló tà? Wàá ta imọ́ mẹ́yà tẹ̀kọ́. Olóṣì. Mọ́mì ẹ mọ́ ṣe é. Abẹ́lẹ̀ ti ya wèrè ni. Ẹ dáhùn. Ẹ̀yin tó ń ṣe ìwúrọ̀ ilé ìwúrọ̀ látàrọ̀ ẹ̀yin tó ń ṣe láti má bára wa lákòókò ẹ jẹ́ àṣẹ ká tó tètè lọ rí mú nǹkan míì ṣe. ẹ ṣeun balẹ̀ bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín pé mo pè yín ẹ̀dẹ̀ jẹ́ mi àkọ́rí nǹkan tí mo ṣe pè yín gan mi ò ní fẹ́ yẹ ká sọ̀rọ̀ ló jẹ́ ó dá lórí ètò ìdìbò wa tó ń bọ̀ àti ojúṣe yín gangan fún mi lórí ìdìbò yìí mo fẹ́ kẹ́ jẹ́ aṣojú mi ní agbègbè yín káàkiri mo fẹ́ kí n máa wo ẹ̀yìn kí n máa rí ẹ̀yìn dẹ́ẹ̀dẹ̀ máa ṣiṣẹ́ fún mi dáadáa tí iṣẹ́ yín náà dẹ̀ máa kàn mí lára níbikíbi tí n bá wà. Mr. Kọ́lá ẹ mọ̀ náà yín láàmú mọ́ òdú ti yín kò sẹ̀wọ̀n fún lóko dáwà ṣé nígbà tẹ́ ẹ wà ní chairman tó jẹ́ local level nígbà yẹn àmọ́ ń tẹ́ ẹ ṣe tó jẹ́ pé àwọn ń tẹ́ ẹ ṣe kalẹ̀ ní ìgbà yẹn a sì ń tẹ̀lé bí sí state tẹ́ wá ń lọ yìí ó fi hàn wípé ẹ̀ tún ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ wò ó níbi tẹ́ ẹ̀ rán wa dé àátún jẹ jù bẹ́ẹ̀ lọ. mo ti sọ fún ọ tẹ́lẹ̀ pé ìwọ lọ́kàn àwọn èèyàn mi ni wọ̀nyí alágbélẹ̀ tí ò ní wọlé fọkàn rẹ balẹ̀. ẹ wo ayé àti bẹ́lẹ̀ ọbẹ̀ aré iṣẹ́ ti di ṣíṣe nù ẹ wo àwa ẹsẹ̀ ìjọ gúdú jẹrẹ olóṣèlú o a ṣiṣẹ́ débi kòókòdó ni ẹ wo ẹ lè fọkàn balẹ̀ iṣẹ́ ti di ṣíṣe. Mr. Kọ́lá ẹ wo nítorí ìgbà mi tá a tún jókòó báyìí sẹ́rí àwọn ẹ̀jẹ̀ kí wọ́n ayọ̀ ń tọ́ kó dání yá ẹ̀ lọ ọkọ̀. Fọkàn balẹ̀ fún ààbò wa náà ìjọ mi kò bá tẹ bá wá bẹ́ẹ̀ ìbò tó kọ́ bá mi ọ̀gbìn pamọ́ ẹ wò fún èmi fẹ́ gbà yín lákòókò fún ààbò tẹ̀yìn àfèrè mi náà ni ṣùgbọ́n tó bá dọjọ́ mi àdékùn bá mi gbélé òní sí wàhálà ẹ wò ó pè ní kẹ́ wá sí ilé ọ̀dọ̀ mi náà ní ẹnu òfìfo ìlú náà ti ṣètò àwọn envelope pélébé kan náà ẹ bá fọwọ́ bà mẹ́rin ṣe ti gbọ́. ṣe mínímíní àkínẹ́bí tí máa ń gbẹ́jù. Ìtàsímọ̀ láti ilé ìbò. Mọ́mí, ẹ̀yẹ́kẹ́ ti dáàbò mọ̀ náà. Àdìsá ni mo lè bá lọ. Ẹ̀yẹ́kẹ́ ti lọ Àdìsá ló gbé. Ṣáyé Àdìsá pẹ̀lú. Tí mo bí lọ́jọ́ ayé lójú. Lọ́nà tòrò tó ṣe é rìn. Kí ló tún wá fún? Fún ẹ̀jọ́ máa ẹ̀jọ̀ máa sáma wá lè jù.
Ṣọgbádùn ṣọmọ tó ń sọ jáde lẹ́nu ẹ̀yin ọmọ olówó kí lọmọ tálíkà lè ṣe láàrin olówó mo ti ní kó fi àdìsálẹ̀ jẹ́jẹ́ rẹ̀ má wà wá mọ́ nígbà délé yìí ìyá bí gbogbo bí ìyá rẹ̀ ṣe ń ṣe tí yímú tí yíjú tí yí ojú bìrì ẹni tí ó bọ́ọ̀lẹ̀ tí ń bọ́ọ̀lẹ̀ tí ń he lójú rẹ̀ ń bọ́ọ̀lẹ̀ lágbárí rẹ̀ tí ń he ó rò pé mo rí ni ọmọ Yorùbá gidi ni mí orí pẹ wá ra sọ̀wọ̀ sórí tébù tí ó pè sílẹ̀ méjì wá ń ṣàfọ ìyẹn wá ń yí gúradà wá ń wò mí wò pò bí èsẹ níyà iṣẹ́ ọwọ́ wa tó wà jẹ à ń rí jẹ à ń rí màá tí ń rí ní àwọn àtọrọ owó léde yìí o ọmọ olówó ẹ̀fọ́ ọmọlé yìí o má wá ọmọ tèmi wá mọ́ o tó o bá fẹ́ gbà kan ní má wá ọmọ tèmi wá mọ́ o. mọ́mí ẹ̀jọ́ máa èmi àti Àdìsá nífẹ̀ẹ́ ara wa gan ó lọ́ọ̀bù nínú ìdẹ lọ́ọ̀bù àjọ lọ́ọ̀bù. kọ́ má dà fúnfẹ́ lọ́wọ́ ẹlòmíì tí tọ́ lọ́ọ̀fù tí lílọ yín tí ò ní sórí ibu tètè lọ́wọ́ tí ó ti gbọ́ wo gẹ́gẹ́ bí àṣà àwọn eléèbó wa ní first and the last ìkẹyìn ọ̀rọ̀ ni mo sọ fún ẹ yìí má dé bí ìmọ̀ àti tó bá fẹ́ gbà kan ní. mi ò lè lọ sí bàrà mi sọ tí bá lè dìde bí tí bá lè dìde bí nǹkan tó lérò ló ọmọ bí ọba wọlé ọyà alẹ́ ilé ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo bẹ́ẹ̀ yẹn bá tẹ̀ ti rẹ́sẹ̀ rẹ̀ yọmọ pé dalérú ọmọ dà fúnfẹ́ àríta ìwé wọn ń sọ̀sọ̀ kú sọ lẹ́nu kíláàsì kan léèyàn fi tipa ọ̀rọ̀ àjà tipa òsì ìkòkò ta ẹ̀fọ́ ọmọ mi lọ́rùn lẹ̀ ìyàwó tí ọba gbà tiẹ̀ mú lọ́lọ́wọ́ fún un.